الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين، وعلى آله وصحبه أجمعين، وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي وسلام على عباده الذين اصطفى. الله خير عما يشركون. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí, òun náà sì ni ọba tí ọpẹ́ yẹ. À ń dúpẹ́ ní gbogbo ìgbà ní tìtorí pé Ọlọ́run kádàrá kọ́rọ̀ wa máa já sọ́pẹ́. Ẹ̀rí náà rádà Ọlọ́run àti àánú àti ìkẹ́ rẹ̀. Ramadan ń bọ̀ wá, lárúwó tá ń pa oko oṣù mélòó kan, ó ń pípé oko ọ̀sẹ̀ mélòó, ó tó wá tara bẹ́ẹ̀ ó ń di ọ̀sẹ̀ mélòó, àti wá bẹ̀rẹ̀ Ramadan náà ní ìsìn ó ti dá sí méjì. Àwa bá látorí ọjọ́ àkọ́kọ́, alhamdulillah ní ìsìn àti wà lọ́jọ́ kẹkànlá tílẹ̀ bá ṣú lónìí, tọ́lọ̀ bá kádàrá pé àwa náà ó ṣì wà ńbẹ̀. Àwa ń bẹ pẹ̀lú agbára rẹ̀ wípé kó já wà ńbẹ̀. Rí pé yín lọ náà nù ní. Sì rí pé àwọn àgbàlagbà, àwọn bàbá wa níjọ́ ohun tí wọ́n bá ṣe wá sí lọ, tí wọ́n bá ṣe wá sí bọ̀, wọ́n ní aṣá mú kọjá àwẹ̀ ń tẹ̀lé wákàtí márùn-ún kó rẹ̀ bí kan. Ṣọ́gbọ́n àwọn gbọ́rọ̀ tí wọ́n sọ yẹn, ó ní ẹ̀kọ́ tí wọ́n fẹ́ mú jáde mẹ́. Bí àṣà mú kọjá táwẹ̀ bá fẹ́ parí, àwẹ̀ ń tẹ̀lé wákàtí márùn-ún rẹ̀ bí kan, wákàtí márùn-ún rẹ̀ bí kan. Wọ́n fi yẹn ṣe wáàsí fún àwọn tí wọ́n tara àwẹ̀ júwe pé mùsùlùmí làwọn, tó sì yá sí pé ní táwẹ̀ bá tún parí tún rí pé tọ́ wọn àtún ní jẹ́ mùsùlùmí mọ́. Wọ́n ma fi ṣe wá sí ìrántí pé àṣà mú kọjá àwẹ̀ ń tẹ̀lé wákàtí márùn-ún oore bí kan, wákàtí márùn-ún oore bí kan. Ọlọ́run wá wọlá àánú rẹ̀ Ọlọ́run. Wákàtí márùn-ún bẹ lọ́wọ́ wa, táà fi ṣeré, táà sì mú láwádà, tó sì já sí pé kìí ṣe mímọ̀ ṣe wa bí i ṣe pé agbára Ọlọ́run òun náà ló fi rọ̀ wá lọ́rùn. Torí pé nínú tó ṣòro láti máa ṣe náà ní kéèyàn máa kírun. Ọlọ́run fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ o. Torí àwọn ẹlòmí ẹ̀dá kan ń bẹ, ọlọ́tẹ̀ ni wọ́n, ọ̀tá ni wọ́n, etí ọ̀tẹ̀ ni wọ́n máa fi gbọ́, etí ọ̀tá ni wọ́n máa fi gbọ́rọ̀. A ló sọ pé ìrun tó súle. Bàlálí Ọlọ́run fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀. Pé innaha lakabiratun illa ala al-khashi'in. Kéèyàn kírun, kó máa lọ rùkú, kó máa gbórí sókè, kó máa lọ ẹlẹ̀, kó máa kámátíà, ká pèrún bẹ́ẹ̀ nídàjí lásìkò tí ó máa gbádùn ọrùn gan, kó wá dìde ńlẹ̀, kó tún wá wà lẹ́nu iṣẹ́ rẹ̀, tàbí kó máa sùn lọ́sàn kí wọ́n ní wọ́n pèrún, kó tún wá ṣe rẹ̀. Ó lè jẹ́ gbà tí ń bá ń wo àwọn prógrámù tó dùn jù nírọ̀lẹ́ ni wọ́n tún pèrún, tàbí òun náà fẹ́ gba tẹ́gùn jáde lọ. Ó wá di mágúrúbì bẹ́ẹ̀, ó di ṣáì bẹ́ẹ̀. Tó bá yẹ pé ń tó rọrùn ní gbogbo ayé ní ó ṣe tí ò ní ní ẹnìkan lára. Ọlọ́ni kabura ala al-mushrikina ma tad'uhum ilayhi. Nǹkan tó tóbi ni
ẹrù tó wúwo ni ala al-mushrikina fẹ́ni tó ń pè nǹkan míì lọ́lọ́run tó ń fi nǹkan míì kún Ọlọ́run nǹkan tó lágbára láti ṣe tó ṣòro fún ni ma tad'uhum ilay kó wá máa pè pé wá máa kírun wá máa gbààwẹ̀ wá máa yan sàká Ọlọ́run lè yán máa kí Ọlọ́run ní inna ala kabiratun ó tóbi o ẹrù tó wúwo ní o illa ala al-khashi'in àyàfà àwọn tí wọ́n bá nípa ìyà Ọlọ́run nírun máa ń rọ̀ lọ́rùn ìyẹn fi hàn yí pé illa ala al-khashi'in yẹn Ọlọ́run fi àwa náà síbẹ̀ ló fi rọ̀ wá lọ́rùn ẹ dákun ṣé ìrun tá a fẹ́ kí yẹn wọ́n lágbówó mẹ́ ẹni tí wọ́n ní sanwó fún yóò sì lọ mọ́ṣáláṣí lẹ́ẹ̀márùn lójúmọ́ yóò máa rántí Ọlọ́run yóò lè tí ó máa fi ka al-Qur'an yóò lè tí ó máa fi ṣe síkìrí bita'adid tí ó máa kà pẹ̀lú musabbaha láyìn ṣe pé wọ́n fẹ́ sanwó fún láyìn ṣe pé wọ́n ó san sálárì fún láyìn ṣe pé ilé kan bẹ́m̀bì kan dandan ìwọ ló ní tó bá ti kírun tán kọjá wípé ẹni táàrí wọ́n ní ká gbà lọ́lọ́run a sì gbà kóhun ló dá wa àwa nígbàgbọ́ sí ń táàrí wọ́n ló ṣàdéhùn fún wa pé tá a bá sí lọ́nà dáadáa a wà lè jẹ́ náà tá a bá sí a wọ̀ná ṣàpẹ́ ẹni bá wá ń sin torí kóhun lé wà lè jẹ́ náà kó má wọ̀ná yẹn kí ló ní ìpayà Ọlọ́run kéèyàn páyà Ọlọ́run ó ń páyà rẹ̀ nítorí ìyà Ọlọ́run tí ń bẹ lọ́la lórí bóhun ò bá sí ọ̀tọ̀ tún ní takuwa náà ni ìmọ̀ tẹ̀lé àwọn àṣẹ tó fẹ́ àti ìmọ̀ yẹra yẹn pé al-muharramati àwọn èèwọ̀ rẹ̀ kéèyàn sá fún àwọn ọmọ fẹ́ rẹ̀ kéèyàn fẹ́ yóò máa ní wattaqullaha rabbakum wattaqullaha ittaqillaha ìpayà Ọlọ́run ló bá wa débi tá a dé báyìí ìwá ṣe pé àwa gangan ló fẹ́ra wa Ọlọ́run ló fẹ́ wa síbẹ̀ lọ́lọ́run fi ní Allahu yajtabi ilayhi ma yasha'u Ọlọ́run àbá yajtabi ní máa ṣàlẹ́ṣà ilayhi sínú ẹ̀ sínú ká sí lọ́hun ká gbọ́ Ọlọ́run gbọ́ ká mọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ni ó ṣàyàn lẹ́ṣà òun ni ó fà á òun ni ó máa ti ní pàkọ́ óyá lọ kí óyá lọ ṣe kódà débi pé bẹ́ẹ̀ nìyẹn bá sùn tó gbàgbé pé òun ò tí kírun yóò sáré bí ìgbà tí nǹkan kan lè tí ó sì sí nǹkan tí ń bẹ lẹ́yìn ṣé kò wá tó ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àwọn kan sì rèé wọ́n sùn ọkàn wọn sì balẹ̀ wọ́n kírun wọn kírun kò ṣe wọ́n kankan wọ́n á mọ̀ pé bóyá ẹnìkan bẹ tí ó fi yàjà wọ́n mọ̀ pé àwọn wọn nígbàgbọ́ nù yà ẹ̀ àwa nígbàgbọ́ bil ghaib pẹ̀lú tọ́lọ́run fi pamẹ́ sí wa àtọ́ba táàrí yẹn akànkà al-Qur'an pọ́lọ́ ń sọ báyìí wọ́n ló sọ báyìí a sì ń ṣe bẹ́ẹ̀ innaha la sa'adatun azima oríire tó tóbi ní fẹ́ni kankan wa tó yẹ ká máa fi ṣe fàárí ká máa dúpẹ́ lórí in tó tóbi jù nínú ìsìn lọ́hun náà ni ìrun tàǹkì bàbá in tó tóbi jù tó pàtàkì jù náà ni ìrun tàǹkì dé pé wọ́n lá Nábì sọ wípé al-ahdu baynana wa baynahum as-salat àdéhùn tí ń bẹ láàrin àwọn ènìyàn sọ́lọ́hun náà ni as-salatu kó mẹ́ sí ló bí jẹ́ pé man tarakaha bí èèyàn bá ti fi irun yẹn lẹ̀ tí ó kí taraka al-islam ó ti fi islam lẹ̀ bó ti bí irun ṣe tó òun lẹ̀sìn tó tóbi jù ló fi já sí pé gbogbo ìjọsìn láyé tí mùsùlùmí ń bá ń sìn ó mẹ́rí pé as-salawatul khamsi yawmiyan daily activities ni láàmà fi ṣe àwọn ìbádàtù kan wá ń bẹ tí ó máa ṣẹ́rí wá
ó lè jẹ́ lẹ́ẹ̀kan lọ́dún kàlà ájì wàsáómì bí ààwẹ̀ ẹ̀kan lọ́dún ní òṣèré wa irun táwa ń kí yẹn náà a ní wá torí pé wọ́n ń gbààwẹ̀ a ní kírun a ní torí wọ́n ń ṣe ájì a ní kírun àwọn ìjọsìn wọ̀nyẹn ò dí ìjọsìn olójoojúmọ́ ní lọ́wọ́ a máa ṣe lọ bẹ́ẹ̀ a máa ṣe lọ bẹ́ẹ̀ béèyàn bá lọ Mẹ́kà Ọlọ́run ní bi léèrè nígbà tí ò lówó tí ó sì lágbára ọ̀rọ̀ lọ́hùn wọ́n fún wa lórí oríkèé ìsìláàmù òpó ìsìláàmù 5 mẹ́ta ń bẹ ọ̀ranyàn ní fólówó àti tálíkà tó pa wọ́n pọ̀ méjì nínú rẹ̀ kìí ṣọ̀ranyàn fún tálíkà olówó nìkan ni ó ṣọ̀ranyàn fún tálíkà ò gbọ́dọ̀ máa sáré pé mo fẹ́ yan sàká nígbà tí ò ní tálíkà ò gbọ́dọ̀ máa sáré Mákà nígbà tí ò ní gbọ́dọ̀ má fẹ́ ran yóò ran olówó ọlọ́sáré Mákà Ọlọ́run ò pè ọ́ olówó sáré sàká Ọlọ́run ò pè ọ́ ìwọ ló kàn fẹ́ yọ rẹ̀ lẹ́nu torí pé Ọlọ́run fún rẹ̀ ló sọ nínú Al-Qur'ani pé walillahi 'ala an-nasi hijjul bayti liman istata'a ilayhi sabila ó ní lillahi 'ala an-nasi àṣẹ Ọlọ́run ní lórí ọmọ ènìyàn ó gbọ́ àṣẹ Ọlọ́run lórí ọmọ ènìyàn hijjul bayti kóhun náà ṣèrìn àjò lọlé Ọlọ́run pẹ̀lú májẹ̀mú fáwọn tó ṣe lọ́ranyàn fún pé liman istata'a ilayhi sabila fáwọn tó bá ní kápá rẹ̀ ilayhi láti lọ bẹ̀ sabilan òun náà la ṣe ájì yẹn lánàá rẹ̀ fún òun la ṣe lọ́ranyàn fún tálíkà ò wá gbọ́dọ̀ máa banújẹ́ pé mi ò lọ Mọ́kà ìwọ ṣáàdà níyàn wípé ohun mi kí n lọ tèmi náà bá dolówó torí pé Ọlọ́run ò tí bí ọ lérè nígbà tó jẹ́ tálákà yẹn ó ti wá dà níyàn rẹ̀ kalẹ̀ kó tó lówó tó ò bá láǹfààní àti lọ ájì yẹn àníyàn pé ó ti ní ó ti lọ náà lọ́lọ́wọ́ kọ kalẹ̀ kódà ẹlòmí máa ń sáré ẹ̀ tí ó gba ẹ̀mí rẹ̀ ẹlòmí máa ń sáré ẹ̀ tí ó gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ láì mòye bẹ́ẹ̀ sórí pé ọ̀ranyàn ní fún lówó kìí ṣe ọ̀ranyàn fún tálíkà tóun náà bá lówó ó ti di pé ó jẹ gbèsè rẹ̀ bí ò bá lọ àìlówó rẹ̀ wọn ní béèrè ájì lọ́dọ̀ rẹ̀ pé ṣe tó lówó tọrọba tó ní Mákà gan fún ẹ lágbára ẹ̀ torí pé la yukallifullahu nafsan illa wus'aha aw illa ma ataha Ọlọ́run kìí máa ń la nǹkan bọ̀yàn lọ́rùn kó sọ di túláàsì àbí kọ́lọ́run rí pé ẹnìyẹn lágbára tí ó fi ṣe kò níbi léèrè bẹ́ẹ̀ náà ni az-zakatu tó ń já sí wípé tu'khadhu min amwalil aghniyahi yuhda ila al-fuqara wọ́n ó gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ní wọ́n fún àwọn tí ò ní kínú tálíkà ó lè máa dùn èèyàn làwa náà àwa náà pàtàkì àwa náà bàbàrà àṣẹ ìsìláàmù dùn ó dáa Ọlọ́run àbá tó fún tálíkà ń bónásì lára olówó tí ó yan sàká ẹni tí ò lówó lè yọ sàká olówó ní ó yọ sàká fẹ́ tí ò lówó èyá tó wá lè lówó kí sàká má wọnú owó ẹ̀ torí pé lẹ́fù owó rẹ̀ ò tó kó yọ sàká torí al-aghniyahu ni wọ́n ń sọ àwọn tí wọ́n wà wealthier ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ wọn kọjá kó kàn wà lọ́dọ̀ wọn tó bá pọ̀rọ̀ olówó ni kò ṣe tí ò lówó ẹni ó ní 10 naira owó ni ẹni 100 naira owó ni ó ní 50,000 owó ni 100,000 owó ni àmọ́ sàká ò dénú owó rẹ̀ torí pẹ̀lú 50,000 naira tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó bá sanwó oṣù owó ilé tí ó sanwó NEPA tí ó sanwó ná táwọn ọmọ jẹun tí ó dòṣù kẹta táwọn ó gbowó oṣù yóò mọ̀ pé tálíkà náà ni ó máa fi máa pé òun náà ń bẹ nínú ẹni tí wọ́n ṣe kíni
tí wọ́n yan zaka fún má dárẹ̀ láàmú sàárà ni wọ́n lè máa ṣe sàárà sì rẹ̀ pé èèyàn bá ṣe mọ́ náà ni èyí ó ṣe sàárà tọrọgà wa Muhammad sallallahu alaihi wasallam ó dìdí sọ fún wa pé takun nára wala bi shiki tamara ẹ̀yin náà máa dáàbò bora yín níbi kẹ́ ẹ má kàgbákò kẹ́ ẹ má rí dààmú kẹ́ ẹ má rí wàhálà tó jẹ́ tayé àti tọ̀run annaru iná ní jẹ́ bẹ́ẹ̀ kí ni náà máa ṣe fún yàn ìmá pààyàn watakun nára ẹ bẹ̀rù parun wàláwó bí ṣe ń kẹta mara tí kódà bí ó bá jẹ́ pé pẹ̀lú àlàwé èso kan ò gbọ́ pẹ̀lú àlàwé èso kan ilẹ̀m tẹ́jìdú tẹ́ bá wá lè rí fàbíkẹ́límẹ́tì ń ta yíbà ẹ sọ̀rọ̀ tó dáa ẹnìkan ò ní ọ̀adé òun náà àṣìmọ̀rú agbára tó ní ààrẹ mi tó ní ọ̀adé wá nítọ̀ òun ní ìdìrànlọ́wọ́ ṣèrànlọ́wọ́ bó ti mọ́ láwọ́ bí sí kìtàbàrátì kódà tó bá já sí pé èso kan ní ń bẹ lọ́dọ̀ rẹ tó bá lágbára kó lásí méjì kó fún lálàrẹ́ kan fa'in lam tajidu tó wá já sí pé wọ̀ bá ní in tó lè fún fàbíkẹ́lìmẹ̀tì ń tayyiba ó wà sọ̀rọ̀ tó dáa mọ̀dẹ̀ wá lágbára ọlọ́run kó mọ́ ṣàánú wa bí n bá yẹ pé mi náà bá ní àmbá ṣe o àmọ́lọ́wọ̀ ní kó wà o èmi náà ọlọ́run kó ṣàánú o àmọ́ mo nígbàgbọ́ pé ọlọ́run ó ṣoore nì fún ọ kílẹ̀ tó ṣe inú rẹ̀ ó dùn ṣé mo pé òun náà tún dúpẹ́ torí pé àwọn ẹ̀mí wa bá wa wọ́n rò pa ní àsìní àwọn arí fún wọ́n tara pé wọ́n fẹ́ lòmí wọ́n sì ṣe jàmbá fẹ́ tán wá tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀ ó lòun lọ béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ kò fóun ọlọ́run sí ànábì sì ti sọ ń tàfi gbára wá lẹ̀ pé ńlẹ́m tẹ́jìdù tẹ́ ẹ̀ bá rí ń tẹ́ fẹ́ fún yàn tẹ́ ẹ lè fi protect ara yín níbi kó mọ̀rọ àìdá tẹ́ ẹ lè fi dáàbò bo ara yín kẹ́ ẹ mẹ́ṣẹ̀ lọ lára rẹ̀ fàbí kẹlẹ́mẹ́tì ń ta yín bàtìn ọ̀rọ̀ tó dáa ni ẹ sọ fún ọ̀rọ̀ tínú rẹ̀ ó dùn ọ̀rọ̀ tí ó délé tí ó nírètí nínú ọ̀rọ̀ tó dáa náà ni wípé èmi náà dẹ̀rẹ̀ retí owó kan o bọ́lọ̀ ń bá ní kó tiẹ̀ bọ́ sí pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run má wọrí ṣọ pé bọ́lọ̀ ń bá ní kó bọ́ sí bí mo ti sọ yìí èyí sì wá nǹkan ṣe ṣọ pé yóò nírètí pé wọ́n ní wọ́n ṣe nǹkan inú rẹ̀ dùn ẹ̀ ṣe tọ́lọ̀ ń bá sì kádàrá pé o ti sọ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ wo bó ti mọ́ tí ò ní kópa lára báwọ náà ṣe fẹ́ nìní èyí tó dáa jù nú ni ọmọpọ́lọ̀ ń fẹ́ràn wa ni ibi àti lọ ni pé èyí tó jọ́ràn yàn fún lówó àti tálíkà tó lówó gbọ́dọ̀ rí àwáwí tálíkà ò gbọ́dọ̀ ráwáwí òun náà ni al-imanu ká nígbàgbọ́nù ọlọ́run tí ń jẹ́ àṣàhádà bilqawli káwí bẹ́ẹ̀ lẹ́nu káyé mọ̀ pé a gbà fún wa bilqalbi kó á jòkó bẹ́ẹ̀ nínú ọkàn wa kó máa já sí pé in tí à ń sọ jáde fáyé ó papọ̀ mọ́ tí ń bẹ nínú ọkàn wa wal fi'li bil jawarih káwà máa lo ń tá gbàgbọ́ nì lẹ́nu lọ́kàn káwà máa ló kán máa rí nínú oríkèríkè ara wa torí pé àwọn kan rí nínú owó wa kan rí nínú ẹ̀mí wa torí àwọn ẹ̀sìn tá a fẹ́ ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ al-ibadatu al-qawliya ẹnu ni wọ́n máa fi ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ al-ibadatu al-badaniya al-fi'liya ara ká ṣiṣẹ́ lèyìn ó máa fi ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ al-ibadatu al-maliya owó lèyìn ó fi sí lọ́wọ́ ọba ń bẹ àwọn nǹkan sì ń bẹ al-ibadatu al-badaniya wal-maliya àtúwò àtara ni wàá lò bí yóò bá kírun kò nídìí owó ara ní ó lò yóò sì lo ẹnu yóò ka Fátíhà yóò lo ẹnu yóò lo ọ̀rọ̀ yóò lo ọkàn yóò lo ara torí pé yóò lo níyà yóò lo alqasdu ma qasiduhu fi salatihi wa ma qasiduhu
fi ṣìyàmì àníyàn tó fi ń kírun torí tani àníyàn tó fi ń gbààwẹ̀ torí tani yóò lo ọkàn yóò lo ara yóò lo ọ̀rọ̀ ṣàpé ìyíwò bùkátà pé olówó tàbí kò ṣe kíni kò lówó olówó ò lè ráwà wímẹ̀ tálíkà náà ò lè rí àwà wímẹ̀ ṣàádà yẹn kó máa sọ lẹ́nu la ilaha illallah kó fi wọlé sọ́lọ̀ lára kan wá bá bẹ́ẹ̀ nú ọkàn rẹ̀ kan bá bẹ́ẹ̀ nú ara rẹ̀ kan bá bẹ́ẹ̀ nú ṣe rẹ̀ ìsìláàmù nù ẹlẹ́ẹ̀kẹta ni ṣìyàmù kágbààwẹ̀ kò bùkátà èèyàn lówó tálákà tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláwẹ̀ ni tálákà tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláwẹ̀ ni kí rọmọdọ́ọ̀nù ó tó dé àmọ́ nínú tọ́lọ́wọ́n bá fi gbé kalẹ̀ náà ni kó lówó lè mọ kí lójú tálíkà ń rí nígbà ebi ń pa tí ó sí tí ó jẹ bóyá jẹ́ ṣàánú àwọn tálíkà àṣẹ́bí tí mẹ́rin rèé àdíṣù kan wọ́n ní àsàkátù pé lè kulli shay'in zakatù gbogbo nǹkan ló ní sàká wọ́n wá ní àṣọ́ọ̀mù zakatù lè àbùdání kò sí tó jọ bẹ́ẹ̀ irọ́ ni nínú àwọn àgbélẹ̀rọ tó gbajúmọ̀ kiri ayé táwọn èèyàn máa ń pè ní hadíṣù ni so ó mẹ́ yí pé tálíkà ó máa mẹ́fílì ẹni tó ti léso tí ó jẹ tẹ́lẹ̀ yóò lé ìjọ jẹ láàárọ̀ yóò lé ìjọ jẹ lọ́sàn yóò láwọn tí ó fi panu nínú ọ̀sán Ramadanu kò sí panu kò sí jẹ tí ó mu kò sí tí ó gbélura bẹ́ẹ̀ tálákà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi tẹ́lẹ̀ gàrí ni ó mu láàárọ̀ ọ̀sán rẹ̀ sẹ́rò alẹ́ rẹ̀ náà sẹ́rò ó fi lọ́jọ́ kejì ẹlòmí ìsìrè yìí oúnjẹ tó wà nílé láàárọ̀ yẹn yóò ní kán tọ́jú ẹ̀ nítorí káwọn má lè rí nǹkan jẹ lálẹ́ aláwẹ̀ lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀ sórí pé mo lówó mi ò lówó àwẹ́jọ́ ọ̀rọ̀ yẹn fẹ́yìn méjì tí kìí ṣọ̀rọ̀ yẹn fún tálákà náà ni azakatu ó rí pé ìbádátù màlíyà owó ni wọ́n máa fi ṣe ẹni tí ó sì lówó ò lè ṣe kíni kò lè ṣe ọlọ́lá ò lè ṣe bẹ́ẹ̀ náà ni zaka ìbádátù màlíyà wal badaniyya ajílẹ̀ yìí ni ó lò ó tún fara ṣe ó fọkàn ṣe ó fẹ̀mí ṣe mínísítà tó àyẹn èyàn lè lówó kájì mọ́tọ̀ sí torí pé ó ti ní mínísítà tó à fẹ́ ni ó bá lágbára ó lè ní quwwatul maliyya agbára owó kó má ní quwwatu sihhiyya kó má lágbára àlàáfíà sórí nǹkan méjì agbára owó ń bẹ àmágbára àlàáfíà ò sí irú èèyàn bẹ́ẹ̀ tó bá láǹfààní ó lè rán èèyàn ní Mákà pẹ̀lú àníyàn pé ìwọ wá lọ dàníyàn pé mò ń ṣe ẹniyàn wá dọ̀hún ó dàníyàn rẹ̀ kò dàníyàn rẹ̀ Ọlọ́run tó ní ájì mẹ́tí ṣáájì àbí èèyàn ló ń gbà mí yóò àwọ ẹnìkan yóò mú lọ tí ó máa rán lọ́wọ́ tá a bá lọ sí jámúrà tá a lọ sọ̀kò àìmọye àgbàlagbà tí ò tó débẹ̀ wọ́n ṣa òkò wọn léèyàn lọ́wọ́ ni tí ó lọ bá wọn sọ wallahi wọ́n lọ bá sọ ó rí pé ìjọsìn kan tó ní ìdí owó ó sì ní ìdí àlàáfíà ó ní ìdí okun ó ní ìdí kéèyàn lálàáfíà ìyẹn náà ló jẹ́ pé ààwẹ̀ náà ní ìdí àlàáfíà ẹni tí nǹkan ń ṣe tó já sí pé agbára tí ń ṣe yẹn ò nílé gba ààwẹ̀ lọ́lọ́run fi ń sọ pé kó fa ààwẹ̀ lẹ̀ títí dìgbà tí ó fi lókun kó a san padà tó rọ́lọ́run yọ̀ǹda rẹ̀ fún lọ́ba yẹn fi ní wá àǹtàṣùmù àmọ́ kó gbà tágbára rẹ̀ bá wà pẹ̀lá rẹ̀ tí ń ṣe khairun lakum ìyẹn lóore fún yín in kuntum ta'lamuna
tẹ́ bá máa oore tí ń bẹ ńbẹ̀ tẹ́ sì máa rújìyà tí ń bẹ ńbẹ̀ fẹ́ni tó lò fẹ́nu tí ò bá bẹ́ẹ̀ náà ni al-musafir arìnrìn àjò tágbára rẹ̀ lè gbé ẹgbẹ́ nílé kó ní ìsìn tí ó bá gbáwẹ̀ a ní bá àjà yóò nítorí pé òun lè kó torí pé Ọlọ́run fúnra rẹ̀ ló mójú kó fún ẹni tó bá padà sílé yóò ti mọ̀ pé òun jẹ gbèsè bákan ti rí àmọ́ kó gbà á olóore fún tóun náà bá mọ̀ amẹ́nìkan ò lè bá jà sí àṣẹ kò lẹ́lẹ́ bí ìlò lọ torí ẹ̀ ò lè bá jà torí Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ìrọ̀rùn Ọlọ́run ni ẹnìkan èyí sì máa kọwọ́ bọ̀ rọ̀rùn Ọlọ́run òun ni choice wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ó ti lò ó lè lò ó kó fi rí ìyọ́nú Ọlọ́run ó sì lè lò ó kó fi rí ìbínú Ọlọ́run kó bá yà rẹ̀ pàdé kọlọ̀n ìṣe wá ní mùsùlùmí ṣe rí kórè lánìí àwakọ́ ni à ń ṣe o àwọn kan náà bá ti ń ṣe ohun wọn àmọ́ kàdára wọn ò gbà bẹ́ẹ̀ tẹ́mẹ̀ rí tí ó máa dùn wọn pé ẹ bá máa fi sínú àdúrà ohun náà tí ẹ lè máa kírun kọ́lọ́wọ́ fi rọ̀ ń lọ́rùn àmọ́ bá mi ò fi rọ̀ lọ́rùn ó wá fi rọ̀ èmi ìwọ lọ́rùn ṣọmọ yí pé ta bá fẹ́ ṣe fáàrí pé èmi kírun àfi kó darí ẹ padà sọ́dọ̀ Ọlọ́run torí Ọlọ́run tó fi rọ̀ ẹ́ lọ́rùn yẹn ó lè padà fi níwọ́ lára ó padà fi rọ̀ ẹni tó ní lára lọ́rùn tí ó tún mọ́ ní àbúrọ́dá kí ló dé ẹ̀yin làwa ń wò ń gbà kan tí ń rún wá láti kí ó ṣe wá dùn ní tó padà wá rí báyìí àpadà sí ibú àpadà sí ìgbà tí ó sọ èmi rẹ̀ da bẹ́ẹ̀ ọlọ́mọdé wọlé tẹ́nì kankan wa bí akila ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam àwa tara bẹ́ẹ̀ àtọrọ kẹ́gẹ́ fún gawa anab Muhammad ọlọ́mọba wa kí ànábì kó sì kí àwa náà kó kí àwọn sahaba kó kí àwọn tabi'ina kó kí àwọn tabi'ina àtàwọn ulama usalihin ubadu usalihin ọlọ́mọba wa kẹ́ gbogbo wọn lọ́la la ilaha illallah ẹ̀rí pé lánàá níbi àbá ọ̀rọ̀ tafsiru wa dé lè tí ń já rìnrìn táwọn èèyàn tún wò pé èwo ní ń wí èwo ní ń sọ yìí bó ti ẹ̀já sí pẹ́lú mi ọ̀tẹ̀ èmi ìjọta èmi ìjá sí wípé ọ̀rọ̀ yẹn ò yé mi rò pé gbọ́ ọ̀rọ̀ ni ó yé ẹ wá rí pé mo wá sọ lánàá ìjìyà tí ń bẹ fẹ́ni tí Ramadan dé bá láyé tí ò gbà tọ́lọ́wọ̀n bá òṣìṣẹ́ àmójúkò fún wípé mani aftara fi Ramadan min ghayri rukhsatin allati rakhasa Allahu gbogbo ẹni tí ò bá gbààwẹ̀ nínú Ramadan ṣọ̀pọ̀lọ́wọ̀ dárúkọ oṣù mi nínú oṣù Ramadan tó sì já sí wípé àmójúkúrò fún nínú àwọn àmójúkúrò tó já sí pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kìí ṣe èèyàn ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní lam yaqdi anhu siyamu dahari kullihi insamahu bẹ́ẹ̀ni yẹn bá lo gbogbo tó kù láyé tí ó fi lo ayé kó máa fi gbààwẹ̀ lójoojúmọ́ bá ní kó kàn máa ṣe sáàdù kó má jáwọ́ lam yaqdi èyí gbogbo tó bá yẹn kò lè gbé tilẹ̀ ní kódà kò lè ká kódà kò lè mú ló fi léwu fún yàn àwa sọpáàdì sí yẹn bẹ́ẹ̀ nínú Sunan Abi Dawud àti Ibn Majah àti Tirmidhi àwa lọ nínú Sahih Bukhari nínú àwọn hadisu wọn tó jẹ́ ta'liq àwọn sọ wípé mẹ́ni Abi Hurayrata pé mẹ́ni aftara yawman ẹni tó bá já ọjọ́ kan ó lọ jẹun lọ́jọ́ kan min Ramadan nínú Ramadan min ghayri udhrin wala maradin láì ṣe wípé ó ní àwáwí kí ni uzuru yẹn ni pé huwa ala safarin ó wà nínú rìn àjò tí rìn àjò yẹn lágbára torí pé àsàfàrù kíta tó mìíràn láàdábì ìrìn àjò táìrí ní ègígé kan ní nínú yà
ìyà máa jẹ èyàn lájò ńgbà mí lápèjúwe èyàn ń lọ owó mọ́tò sọnù tó mọ̀ pé yóò jìyà yóò sọ́fà ẹlòmí àtọrọ owó ara àyà tí ń bẹ lájò kéèyàn sọnù kó má mẹ́bí tí ń lọ kó tún wá béèrè ọ̀nà lọ́dọ̀ ọkà kí yíò má mẹ́nà kó mọ́ lóhun òmìnà kó tún wá gbèrìn bẹ́ẹ̀ lànẹ́bì fi ní asáfárù kíta àtàn mìíràn láàdáàbì béèyàn ṣe rí nlé ó lè mẹ́rin bẹ́ẹ̀ lájò torí pé ìrìn àjò yẹn egigé kẹni nínú yà nítorí tí ń bẹ́ẹ̀ mìíràn tábì nínú wàhálà wàlìmọ̀ṣá kọ́tì àti tí ó lè ju ẹ̀mí lọ láfi ní òun ní uzuru ṣọ̀pẹ́ ń gbàtọ́lọ ń sọ̀rọ̀ lọ́rùn Kùránì ó ní man kana maridan aw ala safari almusafiru laysa bimaridin ẹni tí ń ṣe rìn àjò òun òkúkú sáré ṣàgbọ́n wò sí bọ̀ uzuru ló ní òun ní àwáwí pé Ọlọ́run àbá ló yọ̀ǹda rẹ̀ fárìnrìn àjò tàbí alladhina yutiqunahum àbáwọn tí wọ́n lágbára àwẹ̀ gbígbà ká má sọ nǹkan míì ìyẹn túmọ̀ sí pé wọ́n lágbára wọn lókun tí wọ́n lè fi gbà lápèjúwe ẹni ó ti dàgbà tínú gan ti di nǹkan míì tó yẹ pé ẹ̀mẹ́sàn mẹ́wàá bí ò bá rí súwìtì ó fẹ́ lè parẹ́ oúnjẹ tí ó máa jẹ onítò nǹkan àmọ́ gbọ́dọ̀ máa rí lásìkò torí bí ó máa pa bí ọmọ kéékèèké tí ó máa ké tó sì já sí pé tẹ́ bá fẹ́ bí pa ẹ̀rì bínú Ọlọ́run lára rẹ̀ torí pé Ọlọ́run bá ló mójú kò fún pé ó lè máa jẹun àmẹ́ntẹ́ máa ṣe fún ni pé ẹ máa bá fáwọn èèyàn náà lóúnjẹ torí ó lè má lágbára ẹ̀ mọ́ tó bá sì lágbára rẹ̀ fúnra rẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ ìyẹn ni Imam Bukhari náà wá fi ń sọ nínú àdísù Abu Hurairah tó gbà wá látọ̀dọ̀ Ànábì pé mẹ́ni afútọ́rọ̀ ìyàwó mẹ́ni min Ramadan ẹnikẹ́ni tó bá túnú lọ́jọ́ kan nínú Ramadan tàbí kìí ṣe ọjọ́ mi min gairi udhirin láì ṣe wípé àwáwí ń bẹ fún gẹ́gẹ́ bí arìnrìn àjò wala maradin tàbí àárẹ̀ torí pé almusafiru laysa maridon ẹni tí ń rìnrìn àjò yàtọ̀ sẹ́ni tí ń ṣe aláàrẹ̀ ilé ló wà onírìn àjò òun ò síkì àláfíà ń bẹ lára ẹ̀ náà ní ó fi lọ àjò àmọ́ nítorí wàhálà àti dààmú àti ìyà tí máa jẹ́yàn lájò láfi mójúkú òfin ó lẹ́ni tí ò bá ti wá rí bẹ́ẹ̀ ó á ní lam yaqdihi siyamu dahari wa insamahu kó fi gbogbo pé iṣẹ́ ayé rẹ̀ yẹn kó fi gbààwẹ̀ kó máa fi gbààwẹ̀ lam yaqdihi kò lè bá bí máa náà yẹ́ ìfẹ́ kò lè kún kò lè gbé ló yẹ pé tíyàn bá mẹ́ tí wọ́n ń pè nínú àjò nínú àdísù Ànábì látọ̀dọ̀ Abu Hurairah tí wọ́n sọ fún wa tí mo ní Ànábì ní as-safaru qita'atun minal adabi ìrìn àjò yẹn ègígé kan ní páàtì kan ní ẹ̀ka kan ní igun kan ní nínú ìyà máa jẹyàn lájò láwọn ẹ̀yà tí ó lè jẹyàn lé nígbà míì ó ní torí pé yamna'u ahadakum ìrìn àjò yẹn yamna'u ahadakum ta'amahu yóò sọ jíjẹ mímu níjọ́ mi téèyàn máa jẹ ńlé téèyàn máa mú ńlé yóò sì sọ di téèyàn ò ní lè jẹrú ẹ̀ afá ṣọ̀pọ̀ sọ pé adákàjẹ́ olójú àánú nínú ilé rẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ gbómi sílé ìwẹ̀ tó lọ́dì tó kọ́kọ́ máa gbọ́ news inú ilé rẹ̀ ni wọ́n gbóúnjẹ sórí tébù pẹ̀lú sáfin tírè
tí wọ́n fi ṣíbí síbẹ̀ wọ́n gbomi ìṣọwọ́ síbẹ̀ ó wà ní wọ́n tún wá gbé pẹ̀lú tẹríba síbẹ̀ wọ́n fi kọ́ọ̀pù síbẹ̀ ó wá lọ́rin àjò gbogbo ń tó bá ṣe fún ọ ló faramọ́ ó wá máa sọ fún ọ pé ẹwà it can't be like this. I know where I'm coming from. Get here. Kí o lè gbádùn lébó ti gbádùn àjò ń gbà mí. Ó ṣe níbi tó bá ń lọ. Lànà torí pé bí àjò ti rí ń jọ náà ní pé as-safaru qita'atun min al-adabi ẹlẹ́ máa lọ náà oúnjẹ tẹ́ ń gbé lọ kó bàjẹ́. Torí ayé táwa wà ní ìsìn, a ní tá fi pákéjì oúnjẹ kó máa lọ kó máa gbóná lásìkò tí wọn kò sírú ẹ̀ wọ́n lè gbóúnjẹ dání kan tó débi tí ń lọ kó bàjẹ́ tí ó di pé ìrìn àjò yẹn yóò sọ jíjẹ mímu wọn yóò sọ dá ìnílé jẹ fún wọn omi tí ń bẹ lọ́dọ̀ wọn ó lè tán wọ́n lè má romi wọ́n lè má tètè rí odò tí wọ́n sì máa lọ pẹ̀lú rí àjò yẹn Ànábì wa ń sọ bẹ́ẹ̀ pé qita'atun minal adabi gígé kan nínú yà ní yamuna ahadakum ta'amahu a máa kọ oúnjẹ téèyàn ní lọ́wọ́ láti jẹ kò ní lè jẹ ìrìn àjò ń gbà mí a máa sọ èyí ó máa rómi òǹgbẹ́ ó máa gbẹ kò ní lè mú Ànábì wa ní fa idha qada ahadukum nuhumatahu qada ẹni bá ní làákàyè ni ó máa bí mò ń lọ ọ̀rọ̀ tá Nábì ń sọ ní àyín ọ̀rọ̀ ìrìn àjò ájù ni bí èèyàn bá ń lọ ájì níjọ́ náà pẹ̀lú rinṣẹ̀ nígbàtí wá ní ìsìn àwọn èèyàn ń lo pléènì ó tún dín ẹran ó dín ẹja pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbà ṣe níjọ́ náà wọn nírú ọ̀nà wọ̀nyẹn ayé máa lajú ni oúnjẹ tẹ́lòmí gbé dání yóò bàjẹ́ lọ́nà omi tẹ́lòmí gbé dání kò ní ṣe é mu pẹ̀lú wàhálà yìí pé aṣá àfẹ́démọ́ká ló fi ní as-safaru qita'atun minal adabi ìrìn àjò yẹn ègígé kan ní nínú yà ló fi jẹ́ pé yóò sọ jíjẹ mímu ènìyàn yóò kọ́ fún olúwa rẹ̀ kó di tí ò ní lè jẹ ó wá ní wa idha qada ahadukum kọ̀dọ̀ tá Nábì ìlò yìí bí mo fẹ́ gbà jáde ni pé kọ̀dọ̀ yẹn kí ni túmọ̀ rẹ̀ ṣé tẹ́nìkan bá ti parí gbèsè ń tó lọ jẹ ní àdísù Ànábì ni ọ̀rọ̀ Muhammad ni ibi mo ti gbé gbà wọlé ń bẹ̀ ní wípé wàhálà yìí pé ẹni tí ń ṣe nǹkan oṣù lè gba àwẹ̀ ẹni tí ń ṣe nǹkan oṣù lè gba àwẹ̀ lọ́dọ̀ àwọn kan ẹni tí ń ṣe nǹkan oṣù kò lè gba àwẹ̀ lọ́dọ̀ àwọn kan ẹni tí ń ṣe nǹkan oṣù ó lè gba àwẹ̀ lọ́dọ̀ àwọn kan Ànábì àwọn tọ̀hún Muhammad ni Ànábì àwọn náà Muhammad ni àmọ́ kí làwọn gbìyànjú láti sọ náà ni wípé kò sí ẹ̀rí kan tó sọ fún wa pé lójú ayé Ànábì obìnrin èyí máa ń gbààwẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù wọ́n máa gbà wọ́n ń gbà láyé àwọn sàhábà terminology ló padà yí padà lọ́dọ̀ àwọn àfófíkíù kọ̀dọ̀wù yẹn gangan náà ni iṣẹ́ téèyàn ń ṣe lásìkò tí wọ́n yà kalẹ̀ fún àdáwù yẹn náà ni ìdá padà lẹ́yìn tásìkò rẹ̀ ti kọjá ó rí pé níbi ìnísìn afáwà Abu Hani tó bá lọ sínú lisanul arab tíréèdè ní tó bá lọ sínú as-Sa'ahu tíréèdè ní tó bá lọ sínú al-Fara'i àbí al-Mufradatu tíréèdè ní wọ́n jẹ́ kó mọ̀ wípé kọ̀dọ̀ lahu kalimatun laha ma'ani kathira wa ma'ani mukhtalifa gbólóǹkan ni tó ní túmọ̀ tó pọ̀ tó ní túmọ̀ tó yẹ̀ka tọ́lọ̀ ń sì lónú al-Qur'ani níbo lọ́wọ́n bá mi wá lò ó sí báwo ló ṣe lò ó
ló yẹ kí mùsùlùmí ó máa béèrè torí pé ànábì lọ́lọ́run bá sọ̀rọ̀ fún òun sì lọ̀gá wa kí ni Ọlọ́run bá sọ ó ná máa kéèyàn ó sọ nǹkan tó tuntun káyé ó ta kó kán bú torí pé n tó tuntun láwùjọ lárúbáwá kò tuntun láwùjọ míì làwọn lárúbáwá láwọn ó torí ẹ̀ pa ànábì wọ́n bú tí wọ́n pè ní wèrè ògbọ́ wọ́n ní kò mẹ́ni tí ń sọ wọ́n ní kò mẹ́ni tí ń wí àwọn kan ló purọ́ ni àwọn kan ló pidán ni tọ́lọ́wọ́n bá dẹ̀ ń sọ pé tí àwọn ọ̀rọ̀ yẹn ń bà Muhammad nínú jẹ́ tọ́lọ́wọ́n bá sì ń jẹ́ kó yé yí pé la yahsunka qawluhum ọ̀rọ̀ tí wọ́n ń sọ májò bà ọ́ nínú jẹ́ bẹ́mi náà bá wá marú ilé látara nẹ́bì kílẹ̀ nìkan sọ sí mi tí ó bà mí nínú jẹ́ Ọlọ́run sọ fún nẹ́bì nígbà tó sọ nǹkan tó yàtọ̀ sí tí wọ́n máa gbọ́ láwùjọ rẹ̀ nítorí pé kí ni kò sójíṣẹ́ lọ́dọ̀ àwọn ará Lárúbáwá rí ànẹ́bì làkọ́kọ́ lọ́dọ̀ tí wọ́n ní wọ́n wòye pé wọ́n á máa bójíṣẹ́ Ọlọ́run tí mẹ́rí wọ́n á máa bá nẹ́bì Ọlọ́run tí mẹ́rí báwọn ti lérò lọ́dọ̀ àwọn abẹ́ká nẹ́bí orí náà ni kó jẹ́ pé màláíkà lọ́lọ́run ó rán sáwọn tí ó bá lè rán màláíkà kó wá màláíkà kan tí ó máa tẹ̀lé Muhammad káàkiri tí ń bá wá ń sọ̀rọ̀ yẹn pé Ọlọ́run òun ní máa ó sọ nǹkan fóun wọ́n máa wò pé wèrè ni inú rẹ̀ wà máa bàjẹ́ wọ́n máa pòpù dẹ́ni inú rẹ̀ ó máa bàjẹ́ àwọn kan polórin ni inú rẹ̀ ó máa bàjẹ́ àwọn kan onírọ́ ní ń pa inú rẹ̀ ó máa bàjẹ́ àwọn kan ó máa sọ pé kí ní ń wí orin ní ń kọ Ọlọ́run wà ní wà láyázunka qawluhum ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní májò bá ọnú jẹ́ tí ó wà á fà ọ́ sẹ́yìn wala'allaka bakhi'un ala nafsika ala atharihi ṣé kì í ṣe pé ìwọ náà bakhi'un nafsaka ó máa ń darẹ̀ láàmú ó ń yọrẹ ẹlẹ́nu lórí tí wọ́n ń sọ nì ó ń rò wípé tọ́ gbólóbẹ́ pọ́ sí ó ń sọ̀rọ̀ fáwọn èèyàn àwọn àgbà Ọlọ́run ní wọn ní ìgbà àwọn tí ò ní ìgbà yẹn tí ń ṣe wọn ni pé àwọn Ọlọ́run ní ń bẹ́ díẹ̀ tarahum yanzuruna ilayka wa hum la yubsiruna in tí ń ṣe wọn ni pé ìwọ ń rí wọn tarahum yanzuruna ilayka ó mẹ́rin pé wọ́n ń wò ọ́ ó ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn wọ́n ń gbọ́ ó ní la yubsiruna àmọ́ wọ́n rí ọ wọ́n rí ìtọ́lọ̀ fi sí ọ lára Muhammad ara rẹ̀ ni wọ́n rí nùbúwà yẹn wọ́n rí rìsálà yẹn wọ́n rí wáyù yẹn láwọn ọ̀jọ̀gbọ́n fi máa sọ pé al-arifu ya'rifu al-arifa ẹni tó bá jólùmọ̀ tó dọ́lọ́wọ́n ọba mọ̀ ní mẹ́ẹ̀dẹ́ ni ó mọ̀mọ̀ as-safihu la ya'rifu al-alima òmùgọ̀ ọ̀dẹ̀ aláìgbọ́n aláìlẹ́kọ̀ọ́ kò ní fojú ẹni tó lẹ́kọ̀ọ́ ẹni tó lẹ́kọ̀ọ́ ojú bóhun ti rí ni ó máa fi wo ẹlẹ́kọ̀ọ́ ni onímímọ̀ wà máa fojú onímímọ̀ wo òmùgọ̀ tóhun ní nǹkan tí ó sì nǹkan lọ́dọ̀ ẹ̀ torí pé onímímọ̀ lòun yóò máa wo òun náà lè mọ̀ àmáláìmọ̀ kan kò ní fojú wo onímímọ̀ gẹ́gẹ́ bí onímímọ̀ yóò máa wo gẹ́gẹ́ bí ara rẹ̀ àmọ́ onímímọ̀ ó máa wo náà gẹ́gẹ́ bí onímímọ̀ ni bá ti rí nìyẹn Ọlọ́run ní rẹ̀ Muhammad tarahum yanzuruna ilayka ó rí pé wọ́n ń wò ọ́ wọ́n mọ̀ ọ́ wọ́n ní Muhammad olódodo èèyàn ni wọ́n ní Muhammad ọmọ dáadáa ni wọ́n ní Muhammad ọmọ alálùbáríkà ni wọ́n ní Muhammad onígbìyànjú ni tó bá wá di pé kó jíṣẹ́ Ọlọ́run fún wọn la yubsiruna wọ́n ní rí Muhammad ni wọ́n máa rí wọn ní Ànábì ló fi ní fasbir ó wá ṣe sùúrù wa ma sabruka illa billahi kò sí tó fi ṣe sùúrù bí è ṣe pé nítorí pọ́lọ́wọ̀n àbà ló rán ọ wala takun fi dayqin mimma yamkuruna gbogbo tí wọ́n ń sọ yẹn má gbé sínú ọkàn má gbé sínú ẹ̀mí má jẹ́ ó dọ̀ ọ́ láàmú má jẹ́ ó yọ ọ́ lẹ́nu torí gbogbo téèyàn máa ń rí tí máa jẹ́ kí iṣẹ́ Ọlọ́run ó súyàn òun náà nìyẹn àwọn tọ́lọ́run ó sì lò láti fi dí ọ lọ́wọ́ òun ni ó yàn ọ́ tì ọ́ òun náà ni ó tún yan àwọn tí ó kún wọn náà lẹ́yìn kazalika ja'alna likulli nabiyyin aduwwan Ọlọ́run ní báwọn Ọlọ́run tí máa ń ṣe nìyẹn àwọn aláàrán nẹ̀bí iṣẹ́ àwọn alátùngbé àwọn alátakò láàgbé dìde tí
shayatin al-insi wal jinni yóò nírú àwọn ẹni bí bẹ́ẹ̀ nínú àlìjànú nínú ènìyàn tí wọ́n fẹ́ bá mẹ́sẹ̀jì yẹn jẹ́ tẹ́ pé àwọn àlìjànú yẹn yuhi ba'duhum ila ba'din àwọn ni wọ́n máa sọ̀rọ̀ sínú ọkàn àwọn ènìyàn tí wọ́n máa fi tako zukhrufal qawli ghurura lọ́rọ̀ ẹ̀tàn lọ́rọ̀ ọ̀tàn jẹ́ ẹ má gbà fún ẹ sọ báyìí fún ẹ wí báyìí fún àmọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ yẹn náà bólóye onílàákàyè ẹlẹ́kọ̀ọ́ ẹni tó nímọ̀ tí ń bá ń gbọ́ yóò mọ̀ pé zukhrufu ni ọ̀rọ̀ tí ó lọ ọ̀rọ̀ òròfo ó rí pé mo wá ń sọ wọn tá nẹ́bí sọ́mbì mo ní àfáà wa Ibnu Taymiyyah rahmatullahi alayhi ó ní gbìyànjú àwọn àfó onífíkíù lórí pé kalimatu qada'u wọ́n lọ gbé sígbólóhùn tá máa lò fún gbèsè tá jẹ tá padà wá san padà níbi ìjọsìn wọ́n wá mú àdáù tó ń jẹ́ pé ìyẹn ni ká dá nǹkan padà wọ́n wá gbé bá ń sọ fún ọmọ yẹn tó ń plé kìíní ó mọ̀ bá ń ṣe tafsiru náà mọ̀ṣúdì dìde kí lórúkọ ní ó jẹ́ àríyọ̀ wọ́n wá gbé àdáwù wọ́n gbé síbi kọ̀dọ́wù pé ìyẹn láàmà lò síbi tá ń ṣe lọ́wọ́ tó ń jẹ́sìn wọ́n kọ síbẹ̀ nínú àwọn akútù lójú ayé Ànábì kò rí bẹ́ẹ̀ lójú ayé àwọn sàhábà kò rí bẹ́ẹ̀ àmọ́ básíkò tí ń lọ àwọn àfọ́ oní usuliyuna táwọn náà jó ní gbìyànjú tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣèwádìí tí wọ́n ń gbìyànjú àtàwọn àfọ́ onífíkíù nígbà míì wọ́n á máa lo àdáwù yẹn fún kọ̀dọ́wù nígbà míì wọ́n á máa lo kọ̀dọ́wù yẹn fún àdáwù débi wípé àwọn èèyàn fẹ́ lè máa mọ ìyàtọ̀ láàrin kọ̀dọ́wù àti àdáwù mọ́ wọ́n wá fẹnu kò ìyẹn ni wọ́n ń pè ní istilahiyya ẹnu wọn kò tó kìkí láti ṣe tàbí ṣe ìyàtọ̀ láàrin gbólóhùn méjèèjì wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ a máa lo al-ada'u fún ẹ̀sìn tí èèyàn ń ṣe lásìkò tí Ọlọ́run ní ó ṣe àwọn ó máa lo qada'u fún ìjọsìn téèyàn jẹ gbèsè rẹ̀ tí ó san padà ìyẹn ni mo wá sọ lánàá pé àfáà wa Al-Fayyumi sọ fún wa yí pé wa huwa mukhalifun lil wad'i al-lughawi ó tako èdè Lárúbáwá tó fi rán nẹ́bì tá nẹ́bì fi sọ̀rọ̀ tọ́lọ́ náà fi bá nẹ́bì sọ̀rọ̀ ibẹ̀ náà mo wá gbà mẹ́nu débi wípé afánilà kí náwó ìṣẹ̀lẹ̀ àwọn lítà mo yé sí àwọn èèyàn kan ló bẹ́ẹ̀ láti fi ṣòyìnyà ní bẹ́yìn náà lè wọ́pọ̀ tẹ́yìn ní láàrin àsìkò méjì mo dárúkọ tírà mo dárúkọ fọ́lùm mo dárúkọ péèjì mo tún wá padà sọ́dọ̀ àfáà wa Ibnu Taymiyyah rahmatullahi ta'ala alayhi eléyìí wọn ní gé wọn ní rí wọn ní gbọ́ kan wá ronú pé ṣé ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣe ń tí wù yẹn ṣó wà bẹ́ẹ̀ tàbí kò sí ń bẹ̀ wọn ní gbà bẹ́ẹ̀ wọn lẹ́rìí kankan tí ó máa kọjá yí pé nahidu ala adi rasulillahi tí wọ́n wà mẹ́ẹ̀tú síbi táwọn àfọ́ onífíkíwù lọ gbé sí tí è ṣe bí tọ́lọ̀ ń gbé sí tá nẹ́bí gbé sí àwa méjèèjì àtọ̀tún àtòsì ẹ̀sìn là ń ṣe ìgbìyànjú là ń ṣe àwa ní ìdíká búra wa a ní ìdíká sọ̀rọ̀ síra wa ẹni bá tó ní tí ó wí kìí búyàn ẹni bá lọ́dọ̀ lọ́dọ̀ kìí búyàn lọ́lọ́run fi ń pè ànẹ́bì sákèjì ìwàsùbíra ala ma yaquluna ìwọ ni kí wọ́n ṣe sùúrù lórí tí wọ́n ń sọ la takun fi dayaqin mimma yamkuruna májò orú yẹnu ẹ̀mí rẹ̀ ètè tí wọ́n ń dá torí tó bá ń sòdodo àwọn yóò tún máa pláàni lé ẹ lórí báwo la ṣe rí dípò ẹ̀ báwo la ṣe tẹ báwo la ṣe kàn lábùkù àwa wà nínú sístẹ́ẹ̀mù tí wọ́n ti ń kórú gibẹ́ bò wá lọ́jọ́ tó pẹ́ táwọn yóò tún máa ṣojú ayé wọ́n rí ẹwọ́n lè ní máa bọ̀já ya fọ́tò wọ́n dẹ̀ ń pláàni báwọn ó ṣe yẹ̀yẹ́ rẹ̀ báwọn ó ṣe kàn lábùkù bó ṣe rí nù ni wọ́n pe ànẹ́bì níwèrè lórí pé ó ń sọ nǹkan tó yàtọ̀ sí tí wọ́n ń gbọ́ láwùjọ tọ́lọ̀ fi ń sọ fún ànẹ́bì pé nunu wal qalami wa ma yasturuna mọ́dá wọn lóhun ma anta bi ni'mati rabbika bi majnuni in tí ń bẹ tọ́lọ̀ wọn bá ṣe fún ọ̀yí oore ni ìdẹ̀ra ni kìí ṣe pé wèrè ìdẹ̀ra Ọlọ́run ni àwọn ni wọ́n rí ìdẹ̀ra Ọlọ́run tí wọ́n ń pè ní nǹkan míì ó sọ bẹ́ẹ̀ láì mọ̀ yé ibi onímọ̀ yuqalu laka
nínú ìṣesí ẹni tí ń bá ń sọ òtítọ́ tàbí ó fẹ́ sọ ń tó yàtọ̀ sí báwọn èèyàn ti máa ń sọ náà ni kí wọ́n àtàkì ẹ̀ nígbà wọ́n àtàkì ànábì ọlọ́ni rẹ̀ Muhammad kí ní bá ọnú jẹ́ máa yóò kọlù láká kí ní ta sọ fún ọ tí ń dùn ọ ilá máa kí ńlá lè rọ́sọ́lẹ̀ ní nǹkan àbúlẹ̀ká tó yàtọ̀ sí tán ti sọ sánàbí Nuhu tó yàtọ̀ sí tí wọ́n sọ sánàbí Ibrahim tó yàtọ̀ sí tí wọ́n sọ sánàbí Musa tó yàtọ̀ sí tí wọ́n sọ sánàbí Muhammad wọ́n sọ rú ẹ̀ sáwọn ànábì Ọlọ́run tó kọjá lọ àwa náà bùkátà láti gbọ́rú ẹ̀ èyí táwọn wá gbọ́dọ̀ ṣe ni pé Ọlọ́run sọ fún wa ní Al-Qur'ani wípé man yartadid minkum an dinihi ẹni bá lọ́rọ̀ ìsìláàmù yìí ó sún òun òye òun mọ́ òun ọmọ ibi tí ń lọ àwọn àkọ́ gbé ṣáájú àwọn àkọ́ gbé sẹ́yìn òun wá torí ẹ̀ sọ pé òun ò ṣe mọ́ Ọlọ́ni ya'ti Allahu sawfa ya'ti Allahu bi qawmin Ọlọ́run bọ̀ wá gbé àwọn kan dìde yuhibbunahu wa yuhibbunahu yuhibbunahu wa yuhibbuhum wa yuhibbunahu Ọlọ́run ó fẹ́ràn wọn àwọn náà ó fẹ́ràn Ọlọ́run ìtàwọn èèyàn wá ní wò ní pé la yakhafuna lawmata la'imi wọ́n ní gbọ́ pẹ́ nìkan bú àwọn ebú ọ̀tàlẹ́hìn ó gbọ́ la yakhafuna lawmata la'imi ẹ̀rù ní máa bà wọ́n Ọlọ́run ó fẹ́ràn wọn ó fẹ́ràn Ọlọ́run la yakhafuna lawmata la'imi wọ́n ní wo èébú aláìbùsùn ọpọlọ́wọ̀n sọpọ́ta àwọn ẹlẹ́kẹ́ èébú àwọn búnibúni kò ní wò kò ní rí sí nǹkankan Ọlọ́run dẹ̀ sọ bá Nábì yí pé alladhina yuballighuna risalati llahi àwọn tí ń jíṣẹ́ Ọlọ́run yakhshawnahu Ọlọ́run nìkan ni ó máa pa wọn láyà wala yakhshawna ahadan illallaha wọ́n ní páyẹ̀ nìkankan àfọ́lọ́run tọ́ bá ti rí bẹ̀ kàfà billahi àṣìbà Ọlọ́run ọba tó láti mójútó wọn tọ́lọ́run ọba mójútó mi láti jọta tí ń bọ̀ tàti iye ẹ̀sìsẹ́yìn ládúrú ọ̀tẹ̀ ètè wàhálà ìdàmú kó mórí wá kó márùn wá pẹ̀lá ìmòye irú ẹ̀ ṣé kò yẹ pàtí lọ ní àánú Ọlọ́run ni tẹ́ bá ráwọn kan tí wọ́n ṣe irú ẹ̀ táwọn náà jogún lọ́dọ̀ àwọn bàbá wọn àwọn àfáà wọn báwọn náà ti rí lánàá nìyẹn sí wa àwa làwọn ń ronú ká ṣe dáadáa sáwọn ọmọ bàbá wọn láníyàn dáadáa Ọlọ́run sì ti mú kọ́ wá ẹ̀san tó fẹ́ dé Ọlọ́run àbá ti ń júwé ẹ̀san láàrọ̀ ọmọ fẹ́ lòmí pé tó bá tètè ronú ò ní lọ́la o tó bá kú Ọlọ́run má jẹ́ kí lè rẹ ojú náà o wọn àtorí ẹ̀ ronú bàbá ó máa ṣe nǹkan tí ò dá ọmọ náà tún máa ṣe tí ò dá wọn wá sáré báwo lọ́la tọ́lọ́ ń tẹ̀ sọ pé wala sawfa wala al-akhiratu khayrun laka min al-ula Ọlọ́run o wọ́n láà pé tí mò ń ṣe yìí mò ń ṣe nítorí ti ẹni Ọlọ́run má jẹ́ kọ́lá mi ó tán tó yẹ pé torí ti ẹni mo fi ń ṣe mi ò ṣe nítorí nǹkan mi pé ọ̀rọ̀ tí mò ń sọ bóyá mò ń sọ kí n lè gba ìní rárá Ọlọ́run wọlá yẹn jẹ́ kémi náà lónìí kí n tó lọ́la jẹ́ káyé mi ó dùn bó ti ṣàdéhùn fún Ànábì pé wala al-akhiratu khayrun laka min al-ula wala sawfa yu'tika rabbuka fatarda nígbà tí mi ò retí ìyọnú èèyàn ń ṣe wá máa bẹ̀rù ẹrú Ọlọ́run kan pè mí láti lọrin mo fọ́kọ̀ bó láṣírí ó láfà ó lọ́rọ̀ tẹ́ ń sọ afá ní ó lọ́rọ̀ tẹ́ ń sọ yìí ó ní wallahi àwa náà ti lè ṣe báàfù lórí ẹ̀ a lọ ṣe rìsáàṣì lórí ẹ̀ ó ní kódà tún pé àwọn míì lára àwọn àfá táwọn mọ̀ tí wọ́n wà láṣíàrí ó lóun pé àfá mẹ́ta ó ní wọ́n dẹ̀ sọ fóun wípé bó ti rí nìyẹn àmọ́ ta ní òwì wallahi summa billahi alladhi la ilaha ghayruhu wallahu shahid bayni wa bayna man qala li dhalik wallahi summa billahi alladhi la ilaha ghayruhu ẹrú Ọlọ́run náà máa bá báyìí nìsìn mẹ́rìnlá ká yọ alánàbí olóṣọ́mọ̀ àpàdé àtàkì tó pọ̀ sánmà bolú lọ kí ló rá ṣe mẹ́ kò sí tó jọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an àwọn àmú àsátírù irọ́ àtàmára àwọn tó wà ní Western world wọ́n a máa bú ànábì wípé ànábì wá fi rọ́ pé àwọn èèyàn sínú ìsìláàmù pé kò lè jẹ́ ànábì Ọlọ́run wà lálẹ́ àwátá délẹ́yìn rẹ̀ là ń parọ́ ìtàn tí ò sí láyé ànábì tí ò sí láyé àwọn sàhábà kò sí láyé àwọn tábàínà
lẹ́yìn 100 ọdún mẹ́ni tá Nábì ò sí mọ́ ni wọ́n tó discover àtàn yẹn ní Baghdad ni wọ́n change orúkọ Suratu Bani Israila wọ́n sọ di Suratu Israel. Suratu Bani Israila wọ́n wá sọ di Suratul Israel. Wọ́n wá ń sọ ntọ́lọ̀hún sọ ń pa Nábì Musa wọ́n wá ń lọ ọmọ Nábì Muhammad. Al-Isra'u ń bẹnu al-Qur'ani al-Miraju ò sí ń bẹ̀ látòkèdélẹ̀. Kí là àgbàtán pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí yẹn náà. Àdánwò ta ní ni pé bẹ́lòmí bá rí òdodo tán torí pé ó ti sáré kánjú láti takò yóò wá nira láti padà sọ fáwọn jàmá rẹ̀ èyí tá wí wọn ò rí bẹ́ẹ̀ mọ́. Àdánwò tí ń sábà ṣe oníkálùkù àpadà sí ikú tí ó gbé mi débà lọ́mọjọ ẹni tí máa sọ kíní kan tí nǹkan yẹn ò ní rí bẹ́ẹ̀ tí ó wà máa tì mí lójú tí mi ò ní lè sọ pé bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọjọ ò bá mi tí ń bá sọ nǹkan tí ò bá rí bẹ́ẹ̀ wallahi padà sọ pé kò rí bẹ́ẹ̀ mo kàǹkan mi tó bá jẹ́ confirm tí è ṣe pé a kàn ń wọ́ra wa lọ́nà tí ò dá bọ́lọ̀ ti dá mi nu ẹ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ mí. Kódà bójọ́ ọ̀gànjọ́ òru ni mo ka kíní kan màá bẹ̀rẹ̀ sí ní máa pe àwọn tá a jọ sọ̀rọ̀ yẹn pé mo ti ka kíní kan o kíní yẹn ò rí bẹ́ẹ̀ o báyìí ni o àwọn èèyàn sì lè jẹ́rìí ni wọ́n lẹ́ni tí ó bá parọ́ ní olẹ́lẹ́rìí ń bẹ lọ́yọ̀ọ́ tàbí kó ló ti kú. Ó wá rí pé gbogbo eléyìí à ń jẹ́ kó yé wa pé gbogbo ariwo ẹjọ́ ìsọkúsọ tẹ́ ń sọ yẹn kò ní nǹkan tó fẹ́ ṣe inú ayé mi kò ní nǹkan tó fẹ́ ṣe lára ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ sọ níta tá a gbọ́ la gbọ́ èyí tẹ́ ń wí ní kọ̀ọ̀rọ̀ burú jẹ́ tẹ́ ń sọ gbangba lọ. Ọlọ́run fi sọ fún àwọn sàlámù yìí pé láyà sún kàkà olóhùn ṣorí yìí tó ń gbọ́ tí wọ́n ń sọ nì mọ́jọ́ ó bẹ̀ẹ́ ló jẹ́ torí pé inna na'lamu ma yusirruna ṣe bá wà lámọ́ tó ń sọ ní kọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó wà ní gbangba ni wọ́n gbọ́. Tẹ́ bá rẹ̀ nìkan tó lè bọ́ta kó sọ nǹkan tí ò dá nípa ẹnìkan èyí tó burú jù bá ní lọ ń bẹ ní kọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀. Ọlọ́run ló já mà bẹ́ẹ̀ tó rùn lálámọ̀ tán. Ibi mo wá ti lọ ní pé al-qada'u wal-qada' Ànábì wá ń sọ ń bí wípé mo ní Ibn Taymiyyah ní al-farqu bayna al-lafzayn láàrin al-qada'u wal-ada'u ẹ̀rí pé ìyàtọ̀ mẹ́mbẹ̀ farqun istilahiyyun ni ìyàtọ̀ tí àwọn àfáà jẹ́ pé àwọn ni wọ́n mú ìyàtọ̀ yẹn wá. Ìyàtọ̀ tó sì mú wá kán pé àdáwù ní ìntà ń ṣe lọ́wọ́ kán pé kọ̀dọ́wù ní gbèsè táà san padà. Ibn Taymiyyah la asla lahu fi kalamillahi wala kalami rasuli eléyìí kan tó pẹ̀lú mímọ̀ pé kò sí ìpìlẹ̀ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run tàbí nínú ọ̀rọ̀ Ànábì bí èèyàn bá wá nípìlẹ̀ fún ìpìlẹ̀ yẹn ló lọ mú wá. Bó bá nípìlẹ̀ fún ọ̀rọ̀ Ànábì yẹn ló wà lọ mú wá pé al-Mubarak jọ́nàkọ́ ní kò pè mí ní Sheikh o lè ní al-Mubarak mo ti rí àyà kan o mo dẹ̀ challenge gbogbo ẹni tí bá ń pèrè ẹ̀ láàfáà tó nígbìyànjú tí èèyàn bá lọ rí ibi kan ní al-Qur'ani tọ́lọ̀ ń lo kalimatu qada'u fún tí wọ́n ti ṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ padà bọ̀ wá ṣe máa kó ogun nǹkan ìmá ní kò rí bẹ́ẹ̀ mọ́ àmọ́ta yóò fi parẹ́ ẹ̀ lè rí mú wá bọ́lọ̀ tí ń sọ ní al-Qur'ani pé in lam taf'alu tẹ́ẹ̀bá tí ẹ̀ lè rí mú wá bọ́lọ̀ ní wa in kuntum fi raybin mimma nazzalna ala abidina fa'tu bi suratin min mithlihi wad'u shuhada'akum in kuntum sadiqina wa in lam taf'alu wa lan taf'alu. Tẹ́ bá ń ṣe méjì sọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń ṣe méjì sọ̀rọ̀ al-Qur'ani fa'tu bi suratin min mithlihi ẹ̀yin ẹ lọ mú súra kan wá tí ó jọ bọ́lọ̀ ti sọ yẹn náà wad'u shuhada'akum min dunillahi ẹ wá lọ mẹ́ni tí ó bẹ́yìn náà jẹ́rìí sí àmẹ́mọ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ in kuntum sadiqina tẹ́ bá ń sòdodo àmọ́ in lam taf'alu Ọlọ́ni tẹ́ bá ti wá lè rírú ẹ̀ ṣe kẹ́ rírú ẹ̀ mú wá wa lan taf'alu táyọ̀ máa fi jáyé lọ bẹ́ẹ̀ ẹ̀ ní rírú ẹ̀ mú wá ẹ̀ lè rí kọ̀dọ̀ mú wá. Tí ń sọ wípé kọ̀dọ̀ tó ń sọ̀rọ̀ nínú al-Qur'ani lórí tí wọ́n ti ṣe kọjá tá parí ẹ̀ tí è ṣe pé nǹkan tí wọ́n ń bọ̀ wá ṣe. Ibn Taymiyyah wá ní la asla lahu fi kalamillahi wala fi kalami rasulihi ó ní kò nípìlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run kò nípìlẹ̀ fún ọ̀rọ̀ Ànábì ó ní fa inna Allaha torí pé Ọlọ́run ọba fúnra rẹ̀ sàmẹ́
fi'la al-ibadati fi waqtiha qada'an pé Ọlọ́run fún rẹ̀ gbogbo bí tó ti sọ̀rọ̀ náà Al-Qur'an tó sọ̀rọ̀ ọjọ́sìn kò tá ń ṣe lásìkò rẹ̀ qada'u yẹn ní lò fún àwọn àfáà wá sọ di qada'u wọ́n sọ di ada'u Ànábì ń lo qada' fún nǹkan wọ́n gbé kúrò ní qada' wọ́n sọ di ada'u kẹ́nìkan wá ní wíkúwí ni mò ń wí láwọn tá ti ẹ̀ tún rò pé lólùfẹ́ ni wọ́n àwájọ́ nu Ọlọ́run èmi ẹ báyàn ṣe láàbọ̀ ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn èèyàn torí ẹ̀mí ò lọ́rẹ̀ tí mo wà nílẹ̀ yìí mi ò lọ́rẹ̀ àfà àbí tó má kàn sọ̀rọ̀ rẹ̀ ẹnu pa pàdé títì torí pé kí ni mi ò lè máa báyàn lò ká máa gelégé bí èlò ìhàf tá bá ń lọ àjọ wọn lọ wé mi pẹ̀lú bàbá àgbàmù rẹ̀ a bá ń lọ àjọ lọ kò wá sí tó fẹ́ sọ ń pa ẹni nì àbí tí ń bá fúnra mi rí tó wí wọ́n sì mọ àyè mi fún mi mo mọ̀ wọ́n ní bàbá mi wọ́n sì mọ̀ mí lọ́mọ bí má sọ̀rọ̀ ká wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ tako torọ́lọ̀ ní dún lára rẹ̀ o kọ́lọ̀ sì jẹ́ kẹ́mi ogun so iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ gbà pé ó pàdé àwọn challenges ẹni tí ó yẹ kó sọ̀rọ̀ sí ó sọ wọ́n sọ̀rọ̀ sí Sheikh Adam wọ́n sọ̀rọ̀ sí Sheikh Kamel wọ́n sọ̀rọ̀ sí bàbá Lágége tóní bàbá Lówóró láwọn tí ó ṣẹ̀ tóun ti bẹ́ẹ̀ Ọlọ́run ò dá wọn padà sẹ́yìn wọ́n lọ wájú sí ni àwọn tó ń bú wọn ní ìsìn wọ́n ń dààmú kiri ayé wọn ní ìsìn wọ́n lówó owó yẹn ò má dùn wá wọ́n kó ọlájọ ọlá yẹn ò hàn nínú ayé wọn tẹ́ẹ̀mọ́ fi mọ̀ pé ẹni bá mọ̀ yẹn wọ̀ bá nǹkan lé àwọn eléyìí wọn ní ìsìn tí wọ́n bá rẹ́rìn wọ́n ń yá ẹ̀rín lónìí wọ́n ní ẹ̀rín gidi gan tó jójúlówó ẹ̀rín tí máa jẹ́rin ìdùnnú dẹnu ọkàn ọlọ́mọ ṣètò abẹ́ ó wá ní kò sí pìlẹ̀ fún torí pé sámẹ̀lẹ̀ ìbádà fi waqtiha qada'an bọ́lọ́hun ti pẹ́nu ó sì tún mú àwọn àyà wá idha qudiyatis salat wa idha qadaytum manasikakum wa idha qadaytumus salata adẹ̀kọ́ ti bí táfà àti sọ bẹ́ẹ̀ ó ní anna hadaini ó láwọn méjèèjì tá a mú wáyìí ó rí pé yaf'alani fil waqti ìrun jùmọ̀ yẹn wọ́n kí lásìkò ẹni ìrun tọ́lọ̀ ń sọ ẹ̀nà wọ́n kí lásìkò ẹni Majmu'ul Fatawa Ibn Taymiyyah mo sọ fọ́lùmù lánàá mo ní fọ́lùmù 22 mọ́ fún rẹ̀ lọ ma wá pé jìkiri àwa tẹ̀síwájú ń bẹ̀ mo fẹ́ lọ mọ́rọ̀ Ànábì pé wal qada'u fi lughatil arabi wa ikmalu shay'in wa itmamu òun ni téèyàn ṣe tó ṣe nǹkan yẹn tán tó parí ẹ̀ lásìkò tó ṣe kìí ṣe pé ní tó yẹ kó ṣe tí ò ṣe tí ó san gbèsè ẹ̀ padà jẹ́ kí n lọ bòmí ìta àti kó gẹ́gẹ́ bí àdísù tí mo ń bá lọ kó wá jẹ́ àjọ kà ń bí mo ti lọ ní pé asáfárù qita'atun minal adhabi Ànábì ní ìrìn àjò yẹn ìgígé kan ní nínú yà torí pé ìrìn àjò a máa sọ téèyàn ní tó fẹ́ jẹ àti téèyàn ní tó fẹ́ mu a máa sọ di tí ò ní lè ṣe jẹ wà máa gbọ́ fa idha qada ahadukum nuhmatahu ṣorí lọ́lọ́ kò sọ pé fa idha àdá orí al-adáhù ni wọ́n mẹ́lò fún téèyàn bá fẹ́ dá padà bọ́lọ̀ tí ń sọ pé adìl amẹ́n àdísù kan ní adìl amẹ́nẹ́ta ìlàmẹ́ni tàmẹ́nẹ́ka ẹni tó tọ́jú nǹkan sí ọlọ́dọ̀ dá padà fún gbà tí ó bá ṣe kí ni o tó bá fẹ́ gbà adìl amẹ́nẹ́ta látara kẹlímọ́tò hádá yóò hádí tààdíyá adìl amẹ́nẹ́ta àjọ ń kanú àdísù dá ìfọkàntán padà ẹni ó fọkàntán tó tọ́jú nǹkan sí ọlọ́dọ̀ á di dá padà ìlàmẹ́ni ìtàmẹ́nẹ́kà ẹni ó fọkàntán tó tọ́jú ẹ̀ sọ́dọ̀ rẹ̀ dá padà fún ni wọ́n pé tíyàn bá fẹ́ yan sàká wọ́n máa ń sọ wípé wọ́n máa lò
àdáù zakati wọ́n yé sọ pé kọ̀dọ̀ zakati ó gbọ́ wọ́n a máa sọ pé àdáù dẹ́ìnì ó wá dá gbèsè tó jẹ padà tẹ́ bá lo kọ̀dọ̀ dẹ́ìnà wọ́n yá lò ní mẹjàsíyà ní kìí ṣàkìkíyà Ànábì wá ní fàídà kọ̀dọ̀ ahadukum nuhumatahu ẹnikẹ́ni nínú yín o tó bá ti wá parí iṣẹ́ ájì rẹ̀ tó wá ṣe o kí ló lò yẹn kọ̀dọ̀ lil ìbádà ó ní falya'jal ila ahli kó lè ti máa lọlé kò sí tó mẹ́rin dún mẹ́ mú mọ́ mẹ́ mọ́ torí pé bí Mákà ti dùn tó yẹn náà yóò bá wọn ìyà kan pàdé mẹ́ yóò débì kan yóò sùn lẹ́lẹ́ yóò débì kan yóò rìn tó náà mọ̀ gbọ́ Ọlọ́run bá mi tóbi bó ti dùn tó yẹn náà bí Mákà ti dùn tó bá fẹ́ rí ya rẹ̀ ìwọ sọnù tẹ́lómi ó sọnù tí wọ́n ní rí lọ́sẹ̀ kan tí wọ́n sì máa wá káàkiri àfà ó mọ̀ pé ìyà ń bẹ lájò kódà ní Mákà ní Mẹdínà ó sì máa kọjá lábẹ́ ibi tó ń gbé ó ní mọ̀ pé ibi tó ń gbé ni ó sì máa lọ ó sì máa bọ̀ ó máa lọ inna lillahi wa inna ilayhi raji'un ó máa rí tẹ́ǹtì ẹ ò ní mọ̀ pé tẹ́ǹtì ẹni wọ́n a máa fi wẹ́lọ̀ pẹ́nìkan sọnù o ṣẹ́niyẹ ò ní jíyà ó ní man qada lahu matahu fa idha qada ahadukum lahu matahu bẹ́ẹ̀ nìkan nínú yín bá ti wá pé ó ṣiṣẹ́ ájì rẹ̀ parí ó lọ ṣe tó ṣe tán lájú gbọ́mù falya'jal ila ahlihi kó lè ti máa ṣe kíní kó lè ti máa lọlé àdíṣù yí ń bẹ nínú Bukhari àti Muslim kọ̀dọ́là nẹ́bí lò fún jọsìn kò lo àdá bọ́rọ̀ náà ti lò afáwa wọ́n ní anil Alla'i bunul Hadrami ó ní anna Rasulallah sallallahu alaihi wasallam qala ma gbáwó Ànábì ń sọ wípé yukimul muhajiru ba'da qada'i nuskihi Ànábì tó ń sọ̀rọ̀ yẹn o àwọn àfọ́ onífíkíù náà gbé àdáwù àti kọ̀dọ̀wù kalẹ̀ o Ànábì ò lo àdáwù rí fún ìjọsìn tán ń ṣe lọ́wọ́ kọ̀dọ̀wù lólò Ọlọ́run ọba olórí kọ̀dọ̀wù lólò ní Ibn Taymiyyah Ànábì ń sọ fún wa pé in tí wọ́n sọ yẹn alfarku bayna al-lafzayn farkun islahiyyun la asla lahu fi kalamillah wala fi kalami rasuli in tí ó nípìnlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ó nípìnlẹ̀ lọ́dọ̀ Ànábì ayéwà mú dání ẹni ó mú tó nípìnlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àti Ànábì dání wọ́n wá ní kó nìṣó lẹ̀ pé wíkúwí ní wí ìsọkúsọ ní sọ èyí tí Ibn Taymiyyah wí ń gọ́ ó ní la asla lahu fi kalamillah wala fi kalami rasulihi لأن الله سبحانه وتعالى سمى فعل العبادة في وقتها قضاء wà lọ ogun tí Ibn Taymiyyah sọ yẹn ṣé bẹ́ẹ̀ débẹ̀ tí mo sọ pé wà ńbẹ̀ ṣé kò sí ńbẹ̀ kẹ́ jáde kẹ́ wá sọ fáyé ṣé ti Al-Fayyumi tí mo sọ pé wà huwa mukhalifun lil wad' al-lughawi nígbà débẹ̀ bá ńbẹ̀ kẹ́ wá sọ fáyé òkè tẹ́ bá wá bá ńbẹ̀ bíyìn ò bá wá tó yín a máa yà wá àdìsù láti mú wáyé fàídà kọ̀dọ̀ ahadukum nuhumatahu tẹ́nì kankanú yí bá ti lè parí iṣẹ́ ájì ẹ̀ ó ń ṣe ó ti parí ẹ̀ falya'jal ila ahlihi kó máa kánjú lọlé àdísù mi wá sọ fún apá náà Muhammad sallam ó ní yukimul muhajiru ba'da qada'i nuskihi ba'da qada'i nuskihi Ànábì ní yukimul muhajiru ba'da qada bó fẹ́ kẹ́ gbọ́ bẹ̀ yẹn dáadáa yukimul muhajiru ba'da qada'i nuskihi kí la ń pè ní nusuk iṣẹ́ ájì tá ń ṣe ó wá ní yukimul muhajiru ẹni tó ṣèrìn àjò lọ Mẹ́kà tó lọ ṣe ájì torí pé muhajiru lòun náà ó pàlú ẹ̀tì ó lọ lóòlù torí pé ó fẹ́ lọ sí lọ ó ní yóò dúró mbẹ̀ ba'da nuskihi ba'da qada'i nuskihi lẹ́yìn tó bá ṣiṣẹ́ ájì rẹ̀ tán kìí ṣe pé lẹ́yìn tó wá san gbèsè ájì rẹ̀ tó jẹ salasan ọjọ́ mẹ́ta
lẹ́yìn ọjọ́ kẹta kó máa ṣe kíni kó máa lọlé torí pé Ọlọ́run náà sọ fún anú al-Qur'an wípé béèyàn bá ti parí iṣẹ́ hajj béèyàn bá ń lọlé lọ́jọ́ kejì lọ́jọ́ kẹta kò sí láì fi mẹ́ kó máa lọ àyà Kùránì ni checket me sin mo fẹ́ wo àyà yẹn ó ní man ta'ajjal fi yawmayni ẹni bá kánjú kó Mákà fi yawmayni lọ́jọ́ kejì tó parí iṣẹ́ hajj la isma alayhi kò ṣẹ̀ṣẹ̀ fún ó wà ní pé ńgbà tó gánà fẹ́ sọ ń bí mo ń bọ̀ ńgbà tó gánà fẹ́ sọ gbọ́ bó ti sọ ni ó ní yukimul muhajiru ba'da qada'i nuski'i thalathan tó ṣe dédé al-Qur'ani tó bá mi sọ jẹ́ ká sáré lọ́nú àyà yẹn tọ́lọ̀ ní man ta'ajjala fi yawmayni téèyàn bá kánjú tó kú ní Mákà lọ́jọ́ kejì Ọlọ́run ní kò sọ́nà lọ́rùn ẹ̀ o naam ya sáré jọ ka àyà ẹ̀ nínú Suratul Baqara àyà 203 ìwọ náà lọ́wọ́ Ọlọ́run bá ń bá wọn sọ̀rọ̀ pé ńgbà tí wọ́n bá parí iṣẹ́ hajj wọn tán ó ní wa dhkurullaha fi ayyamin ma'dudatin ẹ máa rántí Ọlọ́run láwọn ọjọ́ tó kù faman ta'ajjala fi yawmayni ẹni bá wá kánjú máa gbọ́ lọ́jọ́ kejì tó parí iṣẹ́ hajj fala ithma alayhi kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn ẹ̀ kó ń lọlé wa man ta'akhara bí ẹ bá lóhùn tí lọ òun fẹ́ sinmi díẹ̀ òun ó lọ ara fala ithma alayhi kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn òun náà limani taqa tó bá yẹ pé ìdúró tó fẹ́ dúró ń bẹ̀ lórí ìbẹ̀rù Ọlọ́run kìí ṣe bó fẹ́ jà wọ́n lólè àbó fẹ́ wù àkán tí ò dá ó ti parí tó fẹ́ parí mọ́ lọlé wa'lamu annakum ilayhi tusharuna kẹ́ẹ̀sì lọ́ mọ̀ pé ẹ padà kójọ síwájú Ọlọ́run mi ò ẹ̀rí àyà yẹn ó kàn fáwọn ẹ̀mẹ́ tí wọ́n náà ti rí ọ̀rọ̀ ájì ló ń sọ ọ́bọ̀ tá a bá dẹ̀ padà sẹ́yìn lórí àyà tá ń kà yẹn ó rí pé tí ń bẹ ní bá mi wo tó wà ní òkè àyà yẹn kó lè mọ̀ pọ́rọ̀ ájì lọ́rọ̀ ń sọ ọ́bọ̀ ó lè wo lórí fóònù ẹni tó ní pé ẹ̀ṣẹ̀ lọ́nù Kùránì Ọlọ́run ti ṣàánú wa púpọ̀ àyà tí ń bẹ lókè àyà yìí Suratul Baqara àyà 202 ọ̀tọ̀ ní ká máa sọ̀rọ̀ kó má sẹ́rí Suratul Baqara 202 àyà tó wà lókè ẹ̀ láyà lórí òkè 203 202 yẹn bá mi wò bá mi gbé wá o lè má tètè gẹ́ẹ̀tì tí mo sọ Ọlọ́run sọ̀rọ̀ ajíbọ̀ wá máa gbọ́ jẹ́ kí jẹ́ padà sókè díẹ̀ Ọlọ́run bá ń sọ nínú 198 ó ní laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum kò sí tó burú kéèyàn lọ Mákà kórí tó fẹ́ rà kórí tó fẹ́ jẹ kórí tó lè rà wálé kóhun náà wá nǹkan tó lè ṣe láǹfààní ń bẹ ó wà ní fa idha afattum min arafatin tẹ́ bá wá ń darí bọ̀ látàràfà mo kàn fẹ́ jẹ́ kó mọ̀ pọ́rọ̀ ájì lọ́wọ́ bá débẹ̀ ó gbọ́ fa idha afattum min arafatin sọ pé tá bá ti gàràfà iṣẹ́ ájì ó ti lọ tá bá ti kó láràfà àwẹ́ aṣọ́kùn ṣe dání a sì máa bọ̀ ní àfẹ́wà ṣe tàwáfù dágbére ó ní fa idha afattum min arafatin tẹ́ bá ti wá ń dáàbọ̀ látàràfà fadhkurullaha ẹ máa rántí Ọlọ́run ní tí mo fẹ́ lò nìyẹn ọ̀rọ̀ yẹn ló wá bá débi wípé fa idha qadaytum manasikakum tẹ́ bá ṣe ìjọsìn yín tán ọ̀dọ́ ètù yẹn náà ló lò fadhkurullaha ẹ máa rántí Ọlọ́run kadhikrikum aba'akum bẹ́ẹ̀ tí máa rántí àwọn bàbá yín aw ashadda dhikra tàbí kẹ́ jẹ́ kí rántí yẹn kó lágbára Ọlọ́run wá ní famina nasi ń bẹ nínú àwọn èèyàn
man yaqulu rabbana tí ó máa sọ pé ìrẹ́ Ọlọ́run atina fid dunya fún wa láyé yìí kárí dáadáa ń bẹ ní Mákà yẹn ní ó ti tọrọ wa ma lahum fil akhirati min khalaqin tó bá dọ̀run kò ní nǹkan kan lọ́hùn ó ní wà minhum ń bẹ nínú wọn fa àwọn kan man yaqulu rabbana atina fid dunya hasanatan yóò tọrọ dáadáa láyé yóò tọrọ dáadáa lọ́run wa qina adhaban nar jó tọrọ nìyẹn Ọlọ́run ní ulaika lahum nasibun mimma kasabu àwọn eléyìí ni wọ́n gba èrè iṣẹ́ ájì wọn àwọn tó lọ ọbẹ̀ nítorí tọlọ́run tí è ṣe pé wọ́n bá rònú ayé lọ Ọlọ́run wá ní wazkurullaha fi ayyamin ma'dudatin ẹ rántí Ọlọ́run ní gbogbo àwọn ọjọ́ yẹn ẹ máa fi rántí Ọlọ́run tẹ́ bá ti wá parí ẹ̀ tó ní faman ta'ajjala fi yawmayni ẹni bá wá ń kánjú lọ́jọ́ kejì pé mò ń lọ lé wala sima alayhi kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn ẹ̀ torí pé ó ti parí iṣẹ́ ájì wa man ta'akhkhara ẹni bá lóhun ó lọ ara díẹ̀ òun ò tí ì lọ fala sima alayhi òun náà ò lẹ́ṣẹ̀ liman ittaqa fẹ́ni tó bá dúró nítorí ìbẹ̀rù Ọlọ́run wattaqullaha ẹ máa bẹ̀rù ẹ̀ àyà Kùránì látúbú wà àwọn tó fẹ́ sọ̀rọ̀ yìí kò ní sáyà Kùránì tí wọ́n bá mọ́ àyà Kùránì wáyà tí ò ní lọ pẹ̀lú ọ̀rọ̀ tàà sọ ni ọ̀rọ̀ Ànábì wá ní ṣe pé bí a ti kúrò nù ni mo fi lọ mọ́ àyà yẹn pé idha qada ahadukum nuhmatahu falya'jal ila ahlihi man ta'ajjala falya'jal ajjala yu'ajjilu ta'jilan ó gbọ́ falya'jal aw falyu'ajjil ajala ya'jilu ajalan bọ́lọ̀ ṣe ní khuliqal insanu da'ifan bẹ́ẹ̀ ló ń dáhùn ènìyàn ajalan lẹ́ntí máa kánjú so Ọlọ́run wá ń Ànábì wá ń sọ ń bẹ̀ ike pé ẹnikẹ́ni ní kọ̀dọ́ tó bá ti lè parí ẹ̀ ìjọsìn tá ń ṣe lọ́wọ́ ní kọ̀dọ́ wà fún ní kọ̀dọ́ ń bẹ fún táà ṣe tá parí ẹ̀ lásìkò ẹ̀ ó ní falya'jal ila ahlihi kó máa kánjú lọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ bárùgbá ní man ta'ajjala fi yawmayni ẹni bá kánjú lọ lé lọ́jọ́ kejì fala sima alayhi wa man ta'akhkhara ẹni bá wá dúró fala sima alayhi liman ittaqa Ànábì wá dá sí Ànábì wá ní al-muhajiru yani yukimu al-muhajiru ba'da qada'i nuskihi ara kàwùkà tí mo ń ká náà rẹ̀ ohun tí mo ń ká tí wọ́n ń pè ní kàwùkà rẹ̀ o ọ̀rọ̀ Ànábì ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ báwo lòdodo ṣe rí àwọn náà sì máa gbọ́ àmọ́ gbogbo tí wọ́n ń gbọ́ yẹn wọ́n ní etí wọn ní wọ́n nítorí pé Ọlọ́run fún ẹzọ pé khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa wọ́n lè rí ọ àti di ojú wọn wọ́n lè ródodo àti di etí wọn wọ́n lè gbọ́dodo so èèyàn lè blame ẹni tí ó gbọ́ tó rọ́lọ́ ní máa jẹ́ kí èèyàn gbọ́ gbogbo èèyàn lè gbọ́ ọkọ mọ́gbà tí ó gbé èèyàn náà ló gbà sáà Nábì lẹ́nu only win don't when you are free to say whatever you want to say about me. I'm ready to laugh and smile on whatever you are saying. Because I believe one day, Almighty Allah will put smile in my face in the day of judgment. Basically on my action and my intention. Àwọn èèyàn wọ́n fẹ́ gbódòdó mọ́. Ibi abá ti ń dá lọ báyìí ká ṣáà máa lọ ni. Ànábì ní yukimu li muhajiru ba'da qada'i nuskihi. Àwọn àfáà tó wá yapa Ànábì yìí lára kọ̀dọ́wù tí wọ́n sọ kọ̀dọ́wù di àdáwù yẹn kí lẹ́ṣẹ̀ Ànábì lọ́dọ̀ wọn kí lẹ́ṣẹ̀ àwa mùsùlùmí lọ́dọ̀ wọn wọ́n fẹ́ fi bá ọ̀la wa jẹ́ àtàlùkìyàmà wa. Ṣèbọ́gà ní sọ̀rọ̀ yìí àwọn tó ẹni ó lè sọ̀rọ̀ tó dá láwọn jù láyé nù Ọlọ́run tó sì nú lọ́rọ̀ náà ló sọ̀rọ̀ yìí. Yukimu li muhajiru ẹni ó lọ ṣe ájì ba'da qada'i ájì lẹ́yìn tó bá ṣe ájì rẹ̀ parí ẹnu tí ó fi dúró Mẹ́kà salasan ọjọ́ mẹ́ta ni ṣọ́mọ̀ yí pé tó bá wo ọjọ́ mẹ́ta pẹ̀lú tọ́lọ̀ ń sọ man ta'ajjala fi yawmayni ọjọ́ méjì pẹ̀lọ́jọ́ tó parí yẹn ṣorí gbódò ọjọ́ mẹ́ta man ta'ajjala fi yawmayni ẹni bá wò pé òun ti sáì tán ọjọ́ kejì tàbá ní yawmayni yẹn ọjọ́ méjì gbáko
That is 48 hours. Call them 47 hours. 48 hours. Pẹ̀lú ọjọ́ tí ẹ̀yẹn yóò di kiri o, yóò dọjọ́ mẹ́ta. Torí pé níjọ́ ó ṣe tán yẹn ó free láti máa lọ. Ọlọ́run wá ní yukimu, Ànábì ní yukimu lil mahajiru, ẹni ó lọ ṣe hájì yẹn. In tí ó fi dúró Mákà ba'da qadahi nuski, lẹ́yìn tó parí ìjọsìn hájì rẹ̀. Tó bá yẹ pé ba'da àdáì yẹn yóò di gbèsè. Ba'da qadahi nuski, lẹ́yìn tó ṣe iṣẹ́ hájì rẹ̀ parí tán, thalatha, ọjọ́ mẹ́ta. Àbẹ́ ẹ̀gbọ́n tí mo ń sọ yìí ni. Àdísù yìí, ó ń bẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ Muslim, tàkọ́kọ́ tí mo mú wá yẹn, bóhun àti Bukhari àti Muslim ti mú wá nù. Lákòtánlẹ̀, ká parí ẹ̀, nítorí ọjọ́ mi. Ṣé òun kún mọ́ sọ pé a lè sọ ọ́ tán, àmọ́ báwọn lọ́tẹ̀ àtàlátakò àtolólùfẹ́ àtẹ́ntí òfẹ́ ni báwọn náà bá ṣe ń gbé nǹkan wá ní ó di tàmí bá ṣe máa ṣe kí ni ṣàlàyé ọ̀rọ̀ fún wọn. Tèmi ni kémi ṣàlàyé bọ́lọ̀ ti fẹ́nu tí wọ́n ní kó gbọ́ tí ẹni kó má gbọ́ la ikraha fi din, wọn kì í fọ́ọ̀sì èèyàn ṣẹ̀sìn. Ẹ lè fọ́ọ̀sì mi kí n gbà tọwọ́ yín, èmi náà sì fọ́ọ̀sì yín kẹ́ ṣe kí ni kẹ́ gbà tọwọ́ mi. Mo ṣáà nígbàgbọ́ nínú Ọlọ́run, mi ò ṣáà ní mi ò kírun, mi ò ṣáà ní mi ò gbàwẹ̀, àníkọ̀dọ́ òṣẹ́ ìjọsìn tán ń ṣe lọ́wọ́ ló wà fún kìí ṣe àdáwù. Ọ̀dọ̀ àwọn àfó onífíkíù ni ó ti di wípé kíní yẹn change, àwọn náà panupọ̀ pé báwọn ó máa lóónù. Ibn Taymiyyah adẹ̀ sọ fún wa wípé in tí wọ́n gbé kalẹ̀ yẹn la asila lahu fi kalamillahi wala fi kalami rasuli, kò sí bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ Ọlọ́run, kò sí pìnlẹ̀ bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run. Ó dẹ̀ mẹ́rin ẹ̀wà, ó ní fa inna Allaha samma al-ibada, samma fi'la al-ibada fi waqtiha qadahan, bẹ́ẹ̀ là nẹ́bì náà. So bí yẹ bá ń bú mi nítorí ilé ìkí wá nítorí pé oró ti pọ̀ kí n wá sá padà, Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí mi láyé. Torí pé ẹni tó wà lórí òdodo, antal jama'a, ìwọ nìkan ló máa jẹ́ jama'a mùsùlùmí, ma dumtal haqqi, lórí tí ó bá pé ìwọ ló wà lórí òdodo yẹn, gbogbo àwọn tó kú ní jẹ́ jama'a gbà náà. Law kunta wahda, kódà kó jẹ́ wọ nìkan, antal jama'a. Ibn Mas'ud ló sọ bẹ́ẹ̀, Mọ́ṣúdì náà láti kọjú sí. Ibn Mas'ud ló sọ bẹ́ẹ̀ pé antal jama'a, ìwọ ló máa dájẹ́ jama'a mùsùlùmí, ma dumta ala al-haqqi, lódiwọ̀n tó bá jásí pé orí òdodo ló dúró lé. Law kunta wahda, kódà kó jẹ́ ìwọ nìkan ló ń sọ bẹ́ẹ̀, lórí òdodo yẹn ìwọ nìkan ni jama'atul muslimin lásìkò yẹn. Gbogbo àwọn tó kù yẹn wọ́n ní jẹ́ jama'atul muslimin lórí ọ̀rọ̀ yẹn. Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀, àwa lọ bẹ́ẹ̀ nínú Qur'an, àbá bẹ́ẹ̀, a lọ bẹ́ẹ̀ nínú hadith, àbá bẹ́ẹ̀. Àwa ní ẹ̀yin tẹ́ bá ní kò rí bẹ́ẹ̀, ẹ̀yin náà mú àyà Qur'an nìkan wá tó lo kọ̀dọ́wù fún ìjọsìn, níbi ìjọsìn tí wọ́n ti lo kọ̀dọ́wù fún gbèsè. A rí pé Ọlọ́run ní fálí yuhaddi alladhi ìtúmínà amanatahu, ẹni tí èèyàn tọ́jú nǹkan sí lọ́dọ̀, yuhaddi kó dá padà, àdáwù nìyẹn. Nígbà ẹniyàn bá bùkátà nǹkan ẹ̀ ni wọ́n fi máa ń lo àdáwù déyì, ìsan gbèsè padà. Kọ̀dọ́wù déyì ni wọ́n ń yá lò fún àdáwù ni, kìí ṣe àkìkíyà májàsíyà ni. Òun náà láwá rí inú àdísù yìí pé yukimu li muhajiru, bí mo ti ń ká yìí yóò lọ wà, tó bá tún wá wà ṣẹ̀tọ́ ló sọ pé mọ́gbà ṣẹ̀tọ́ àti ní no tún dára mú sí ìṣe ìdàmú ti ẹwà rẹ̀ mí ni. Ẹlòmíà ni nonsense, alhamdulillah, ebi kọ́ ni mo sọ nonsense, ṣé mi ni mo sọ? Ṣe bọ́lọ̀ ń kọ́ lómi gbé jáde ní ṣọ́lọ ní kí mùsùlùmí máa sọ kókà jókòó ni. Wọ́n ní yukimu li muhajiru ba'da qada'i nusuki yìí, ẹ bá ń sọ fáwọn bàbá elépè.
sì fi ìmáàmù elépè lẹ́pẹ́ kì í ṣe ìmáàmù ẹ̀pẹ́ ni mo ń sọ ìmáàmù dáadáa ni ìmáàmù ẹ̀pẹ́ o ara àwọn ìmáàmù kan náà àwọn ìmáàmù society ló bọ́ sórí mímbàrí ní ṣépè lórí kíni kí la gbé kílẹ̀ jù ilẹ̀ dádì yín mo fẹ́ gbà ní àbílẹ̀ ìyá yín mo fẹ́ gbà ní àbọ̀rọ̀ bàbá yín mo sọ ní ṣọ́rọ̀ ìyá yín mo sọ ní ṣebí tó ní í ṣe pẹ̀lú tọlọ́hun tó kan èmi náà pẹ̀lú ọlá mi ni mo ń sọ ṣe bóun la nẹ́bí sọ yìí yukimu lil muhajiru ba'da qadahi ẹṣẹ́ àgbọ̀ qadahi nusku ní ṣáájì rẹ̀ tó lọ ṣe yóò dúró ní Mẹ́kà ẹni ó lọ ṣáájì yẹn ba'da qadahi nuski lẹ́yìn tó ṣe ṣáájì rẹ̀ parí sálàsà fọjọ́ mẹ́ta bọ́lọ̀ náà ṣe sọ yí pé man ta'ajjala fi yawmayni falasima alayhi wa man ta'akhkhara falasima alayhi liman ittaqa Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o má ṣe mí ní follow me and go follow ọmọ tí wọ́n pè ní follow ẹja kékeré tí wọ́n máa jẹ tó máa ń dùn yọ́yọ́ Ọlọ́run má ṣe mí yọ́yọ́ sọ pé follow ní iye yọ́yọ́ máa ń ṣe ni wọ́n fi ń pa wọ́n pọ̀ sójú kan náà follow yọ́yọ́ Ọlọ́run má ṣe mí yọ́yọ́ o torí pé yóò kàn máa lọ ṣùgbọ́n ní tí ó fi bọ́ sọ́wọ́ kú ó rí pé lónìí ó yẹ ká tún tẹnu bọ́ fàwá ìdù àmọ́ máa sọ ẹyọ kan nínú mẹ́jọ tí mo fẹ́ mú wá torí kò ní dákí mọ́ débẹ̀ mú yí ń bọ́ ń bí kọ̀dọ̀ o gbogbo bí Al-Qur'ani ti lò ó ájọmọ́ sọ tí ó fi yé wa ni ẹ̀bá bú mi èmi ó lọ gé nǹkan tí ó yẹ kó gé kò ní gbé ọ̀rọ̀ àbòsí ni wọ́n ń pè yẹn lọ́dọ̀ Ọlọ́run jẹ́ ń sáré sọ àǹfààní kan ọ̀rọ̀ mi ṣàyè yìí mo sì dúpẹ́ fọ́lọ́run pé ó yé àwọn míì náà alágídí ọkàn kò lè yé torí kò rí mi lẹ́ni tọ́lọ́wọ́n bá ránṣẹ́ kò sì ní yé àfijọ́ tọ́lọ́run bá ní kójú rẹ̀ ó ká èyàn lè sọ̀rọ̀ ẹ̀sìn kó mọ́ bú yan àwọn àfáà wa kan ńgbà táwọn fẹ́ wí mọ́kífù tí wọ́n mú wá eléyìí àmọ́ lọ́dọ̀ ọ̀tá wa mọ́kífù ti wá rèé nítorí àdíìsù yìí àdíìsù tí àwọn èèyàn gbójúlé yẹn náà lèmi náà gbójúlé Aisha radiyallahu ta'ala anha ó sọ fún wa yí pé nahanu nahidu ala ahdi rasulillah a máa ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì kò sẹ́ni ó jiyàn sí nuhumaru bí kọ̀dọ̀ ìṣàw wọ́n máa ń pa wá láṣẹ ká máa bá wọn gbáwẹ̀ kìí ṣe pé wọ́n ń pa wá láṣẹ ká wá san gbèsè ààwẹ̀ padà wọ́n lè númọ̀rù bí sọ́láàtì àmọ́ wọn kìí sọ fún wa pé ká kírun tó ráwọn fẹ́ kàn mọ̀ páwọn ò ní ṣe kí ni àwọn ò ní kírun lásìkò yẹn tẹ́lẹ̀ ẹ̀yin dẹ̀ sọ wípé ń tàn nẹ́bí sọ ni wípé àwọn máa ń ṣe pé kìí ṣe pá nẹ́bí ló sọ bẹ́ẹ̀ ìyá wa Aisha ni wọ́n ló sọ pé a máa ń ṣe nǹkan oṣù lójú oyá nẹ́bí bẹ́ẹ̀ nìkan wá bí ọ̀lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ ojúlówó ni pé wọ́n máa ń pa wá láṣẹ ká máa gbààwẹ̀ pẹ̀lú àwọn aláwẹ̀ nínú Ramadan tá a sì ń ṣe nǹkan oṣù àmọ́ wọn kì í pa wá láṣẹ ká ṣe kí ni o ká kírun pé wọn kì í bá wọn sọ̀rọ̀ ọ̀run rárá ọ̀rọ̀ àwẹ̀ ẹnikẹ́ni wọ́n máa ń sọ fún wọn bẹ́ẹ̀ yìí bá wá tu tẹ́ bá sọ pé tí wọ́n sọ ni pé wọ́n máa ń pa wá láṣẹ ká dá àwẹ̀ mbọ́dá ti ń dá padà ṣé wá jẹ́ àdáwò ni ìtumọ̀ nìyẹn ìntẹ́ sọ lèmi náà ń sọ àmọ́ lọ́nà tó yàtọ̀ pẹ̀lú àwọn ìdí tó jẹ́ tèdè lárúbáwá àtàlùkùránì àti tànẹ́bì òun lè náà ní ìsìn jẹ́ntó àdísì yẹn gan ìwọ tó kí ó gán lé ha sórí pé yukimu lil muhajiru ba'da nuskihi salatan ba'da qada'i bó bá ti ẹ̀gbọ́n kò sáà gbọ́ qada'i ó gba kẹsùrọ̀ ń bẹ̀ yẹn nítorí ba'da tó wà ń wájú rẹ̀ yukimu lil muhajiru ba'da qada'i nuskihi salatan wọ́n ní gẹ́lé èyí tó bá kàn sọ pé ìjó lẹ́tọ̀ọ́ kẹ́dín ṣe nǹkan oṣù gbáwẹ̀ ó lẹ́tọ̀ọ́ ìyẹn lòun ó kàn gí ó wà lọ gbé sí mọ́kì yóò gbé sójú ayé yóò wà máa sọ̀rọ̀ lórí ẹ̀ ìwọ ṣe plé gbogbo ẹ̀ ó rí pé hypocrisy ńlá ni jẹ́ wá mú àǹfààní kan wá náà àǹfààní mẹ́jọ ó má dà pé àṣọ nǹkankan nínú àwọn àǹfààní tá a fẹ́ rí lára àwẹ̀ tó ìjẹ́ pé ọ̀rọ̀ tá a sọ yìí ó wà back up lọ́dọ̀ àwọn scientist táwọn náà gbà pé ń tọ́lọ́wọ́n bá sọ yẹn àmọ́ òyìnbó láàfi sọ bẹ́ẹ̀
so jẹ́ kí n sáré fún ẹni díẹ̀. Wọ́n ní fasting may provide health benefits including weight loss, blood sugar control, and protection against medical conditions like cancer and neurodegenerative disorder. Mi ò ní jẹ́ ọmọ kọjá báyìí lónìí. Tá ṣẹ̀ṣẹ̀ wá máa fi wọnú ẹ̀ lẹ́yọ kankan. Ní kékeré, ìta kan rá sọ yí pé fasting, ààwẹ̀ gbígbà, ó lè fún wa lọ́pọ̀lọpọ̀ àǹfààní tó lè gbé àwọn àárẹ̀ kan tí máa ń run ènìyàn, ó lè gbé kúrò lára èèyàn. Lápèjúwe weight loss, béèyàn bá wúwo lára, tọ́ra bá pọ̀jù lára rẹ̀, tí ò lè dára ẹ̀ gbé, tí ò lè dára ẹ̀rù, tẹ́ pé tí ó bá sùn, tí ó bá dìde wàhálà, tí ó bá dùbúlẹ̀ wàhálà. Ààwẹ̀ lè bá dín wéètì yẹn kù, kó dẹni tó lè lálàáfíà dáadáa. Àwọn ọ̀rá, àwọn jọbọjọbọ tó ń bẹ lára wọn ó dínkù. Blood sugar control, ààwẹ̀ máa control sugar nínú ara. Ó rí pé lọ́dọ̀ Yorùbá wọ́n gbọ́n púpọ̀. Tó máa fẹ́ kéèyàn lo oògùn tó korò bí ewúro, wọ́n lè ní foyín sí. Tó máa fẹ́ lo ewé ìbẹ́pẹ, wọ́n lè ní fi Fáńtà gbó. Tó bá fẹ́ lo ewé làlí, tó bá fẹ́ gbó, ẹ fi mílíkì sí. Torí wípé wọ́n mọ̀ pé àwọn ewé yẹn tó korò yẹn ó lè dáméjì ṣúgà ara, ó sì lè kó parun bá ènìyàn. Wọ́n á wá fi tí ó kọ̀ntrólù ṣúgà lẹ́fù yẹn, tí ó dín agbára tí ewúro yẹn ń gbé bọ̀, agbára tewé ìbẹ́pẹ yẹn ń gbé bọ̀, agbára tewé làálì yẹn ń gbé bọ̀. Mílíkì yẹn ó wá dínkù, Fáńtà yẹn ó dínkù, tíbí yẹn náà ó dínkù. Èmi wọ́n á ní kán lo yọ̀, èmi wọ́n á ní kán lo eléyìí, torí pé wọ́n pé yóò gbọ́dọ̀ pọ̀jù, yóò lè balance ẹ̀. Ìpalára yẹn kò ní wọ́ ṣúgà lẹ́fù yẹn lára, torí pé ní tó burú jù láyé ní kí ṣúgà èèyàn kó lọọlẹ̀, ó lè tètè yára pa yẹn ju nǹkan mi lọ. Ààwẹ̀ máa control ẹ̀, ṣúgà lẹ́fù yẹn yóò balance ẹ̀. Wọ́n láàtún máa dáàbò bo ènìyàn against medical conditions, pẹ̀lú àwọn àrùn kan tí máa ṣèyàn tó gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ dókítà, tó gbọ́dọ̀ kúrò níbi tí wọ́n ti ń tọ́jú èèyàn, tó máa dààmú lọ, tó máa dààmú bọ̀, like cancer, àrùn jẹjẹrẹ tí máa jẹ ọyàn, àrùn jẹjẹrẹ tí máa jẹ ọkàn, àrùn jẹjẹrẹ tí máa jẹ àìmọye àwọn ibi nínú ara. Ààwẹ̀ lè protect èèyàn láti má lè ní. Eléyìí náà ká dá dúró ń bẹ̀, ká fi parí ẹ̀ wípé yukimu lè mọ̀ hájírù, ẹni tó lọ ṣe hájì yóò dúró ní hájì yẹn ba'da qada'i nusuki, lẹ́yìn tó ṣiṣẹ́ hájì rẹ̀ yẹn parí salasan, ọjọ́ 3. Kọ̀dọ̀ omi náà ṣe ń bọ́nú àdíso, èmi náà ṣe ń bọ́nú Kùránù. Ká lè mọ̀ pàdíso àyàwó Aisha tó sọ wípé náà kunna nahidu ala ahdi Rasulillah, àwa máa ń ṣe nǹkan oṣù láyé Ànábì. Nuhmaru bi qada'i sawmi, wọ́n máa ń pa wá láṣẹ ká máa bá wọn gbààwẹ̀. Wala nuhmaru bi salati, wọ́n kì í sọ fún wa ká kírun ni. Lójú ayé Ànábì àwọn nǹkan oṣù ń gbààwẹ̀. Ó dọ́dọ̀ àwọn fuqahau ní kí ni mo ti pè lẹ́ẹ̀kan yẹn, terminology ló change, ló dà nǹkan rú mọ́ wọn lọ́wọ́. Subhanallah wa bihamdihi, subhanallah il-azimi, subhanallah wa bihamdihi, subhanallah. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Rabbana afrigh alayna sabran wa thabbit aqdamana wanzurna ala al-qawmil kafirin. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. Gbogbo àwọn tá a máa ń ṣàdúrà fún Ọlọ́run jẹ́ ká dúrà wọn gbà. Láti rí bàbá Mudirul Markaz, kárí gbogbo àwọn bàbá dáadáa, ọlọ́bá wa ṣe dáadáa fún wọn. Subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين. ما شئ لا شيء ما
àmín má ṣe láṣe mọ́ ọlọ́run jẹ́ àṣẹ púpọ̀ láyé kó má fi ṣàṣe mọ́. Assalamu alaikum.